فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله واللاتي تخافون نشوزهن فعظوهن واهجروهن في المضاجع واضربوهن فإن أطعنكم فلا تبغوا عليهن سبيلا إن الله كان عليا كبيرا. الحمد لله الذي جعل الزواج عبادة من العبادات الظاهرة بين الزوجين، والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. إن خير الحديث كتاب الله، وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. إخوة الإيمان، السلام عليكم ورحمة الله وبركاته. adúpẹ́ fún ọba Allah, ọba tí ó ṣe ìgbéyàwó, ó ṣe ní ọ̀kan nínú àwọn ẹ̀sìn tí Ọlọ́run torí ẹ̀ dá wa wá sílé ayé. Kágbéyàwó ká lọ́kọ ẹ̀sìn ni, torí Ọlọ́run pàṣẹ. Gbogbo ohun tọ́lọ́run bá ti pàṣẹ ní Al-Qur'an ní à ń pè lẹ́sìn. Ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ó wá ṣe ìgbéyàwó yìí ní ẹ̀sìn láàrin ọkọ àti ìyàwó. Tí èèyàn bá ti lọ́kọ, èèyàn ti mọ̀ dájú wípé nínú àwọn ẹ̀sìn tí Ọlọ́run torí ẹ̀ dáhùn iná ni òun fẹ́ ṣe yìí. bẹ́ẹ̀ bá ti níyàwó, ó láti gbà pé ìyàwó tó ń fẹ́ sílé òun fẹ́ sin náà lára rẹ̀ ni, bí ìyàwó náà ṣe sin náà lára ọkọ. Ìgbéyàwó ẹ̀sìn ni. Ọlọ́run bá Allah tó wá ṣe lẹ́sìn fún wa, tó gbà wá láàyè bẹ́ẹ̀. Gbogbo àwa tí Ọlọ́run ti ṣàánú, tí a ti níyàwó, tí a ti lọ́kọ, ẹ̀sìn náà kọ́lọ́mọ́sá jẹ́ ọlọ́run fẹ́ni kọ̀ọ̀kan wa. Gbogbo abala tá a ti ń ṣàṣìṣe nínú ẹ̀sìn náà kọ́lọ́mọ́sá ìṣàtúnṣe wa. Èyí tá à ń ṣe tó dáa abẹ́lọ́ nínú àánú rẹ̀ kọ́lọ́mọ́sá jẹ́ alẹ́ máa bá a lọ, kọ́lọ́mọ́ wá gba lẹ́sìn fẹ́ni kọ̀ọ̀kan wa. Ìkẹ́ Ọlọ́run, àánú Ọlọ́run kó bá òjíṣẹ́ Ọlọ́run Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, kó bá gbogbo àwọn aráàlú àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ tí wọ́n ti lọ. Èyí tó dáa jù nínú ọ̀rọ̀ téèyàn máa ń jókòó gbọ́, òun náà ni ọ̀rọ̀ tí wọ́n bá ti ń rán yàn létí Ọlọ́run nínú Al-Qur'an. Kò sí ìjókòó kan tó dáa tó ìjókòó téèyàn ti ń tẹ́tí gbọ́ kí Ọlọ́run fẹ́ bá ní sọ. Torí pé ọba Allah nìkan náà lọ́ba tí ó lè sọ yìí tí ń jẹ́ òdodo ọ̀rọ̀. Allah nìkan ló mọ, ọba Allah nìkan ló mọ bẹ̀rẹ̀, ó sì máa rin ọmọ gbẹ̀yìn gbogbo ayé. Ó wá sọ Al-Qur'an kalẹ̀ kó máa jẹ́ gáìdì tí ó máa tọ́ka ẹnìkọ̀ọ̀kan wa sójú ọ̀nà tọ́tọ́ nínú ìgbàgbọ́ wa, nínú ìrun wa, ààwẹ̀ wa, ẹ̀ẹ́dẹ́rì ìgbéyàwó wa. Al-Qur'ani ò sálàyé má dasi. Ọlọ́run tó wá ní káwọn olè jòkó láti máa gbọ́ Al-Qur'ani Karim, abẹ́lẹ́ ọlọ́mọṣàjọ́ sàǹfààní fèmí àtìyẹn o. Ẹ̀rí súnà Ànábì Muhammad sallallahu alayhi wa sallam, òun náà ní ojú ọ̀nà tààrà tó wọnú àlìjánnà Ọlọ́run. Ẹ̀rí súnà òun ní bayanul Qur'an, òun ní àlàyé Qur'an. Bọ́lá ọmọ tẹ́lẹ̀ ọmọ ṣe báyìí, súnà náà ọmọ ṣàlàyé. Bọ́lá ọmọ tẹ́lẹ̀ ṣe báyìí, súnà ọmọ ṣàlàyé. Lérí ìyàwó ọ̀pọ̀ nu súnà rẹpẹtẹ tá Ànábì ti ń gbà wá nímọ̀ràn yìí pé ibi báyìí ni ojú ọ̀nà, báyìí ni kẹsẹ̀ tó, báyìí ni kẹsẹ̀ rìn. Àwa bẹ̀ Ọlọ́run Allah subhanahu wa ta'ala, ọba alágbára, ẹnì kọ̀ọ̀kan wa kọ́lọ̀ mọ́ yẹ súnà kú nínú ìṣẹ̀mí wa. Kọ́lọ̀ ọba aláàkọ́fẹsẹ̀ wa múlẹ̀ lérí súnà náà. Kọ́mọ̀ sí wa ní ẹgbẹ́jọdá fọ́tò rẹ̀ súnà ni, àmọ́ etí ń ṣe nínú ilé pẹ̀lú ìyàwó àbí pẹ̀lú ọkọ, kọ́lọ̀ ọba Allah kọ́mọ̀ sí ìṣàánú wa kò bá súnà mu, àti táwa àti inú ilé wa kọ́lọ̀ mọ́sá di gbogbo ọba súnà nàbí mu. ọlá agbára Ọlọ́run ọba wa. mo kí fadilatul imam al-sheikh Ma'ruf hafidhahullah ta'ala wa ra'ah, mudiru dar al-bayyina. Aki àwọn sheikh wa
tí ọlọ́run bá aláà tí ó lò ní sábàbí ìtẹ̀síwájú ẹ̀sìn ọlọ́run ládùúgbò yìí nílùú Kòròdú lápapọ̀ àti ní Nàìjíríà lápapọ̀ àti lágbàláyé kọ́lọ́mọdé wọn rápadà síbú gbogbo gbìyànjú wọn lérí Islam kọ́lọ́mọsá ìgbà lẹ́sìn fún wọn. mo wá kí gbogbo àwọn ashabul fadila gbogbo àwọn afágbàgbà tí wọ́n ń bẹ ní àìtẹ́bù àti gbogbo àwọn àlùfáà wa tó ń bẹ láàrin èrò àtàwọn ọmọ ìyá wa lọ́kùnrin lóbìnrin àtàwọn tó ń jẹ́ talabatul ilm àti gbogbo àwọn sisters wa pé asalaamu alaykum wa rahmatulah wa barakatuh. ètò wọn ní ká gbéyàwó ní àárọ̀ yìí òun náà ni alḥululu ash-shar'iyyatu lil mashakil az-zawjiyya alḥululu ash-shar'iyyatu lil mashakil az-zawjiyya àwọn wàhálà tí máa ń ṣẹlẹ̀ láàrin ọkọ àtìyàwó àti ọ̀nà àbáyọ àwọn wàhálà tí máa ń ṣẹlẹ̀ láàrin ọkọ àtìyàwó àtọ̀nà àbáyọ a jẹ́ pé tá a bá ti fẹ́yàwó àbá lọ́kọ wàhálà ó máa ṣẹlẹ̀ àwọn àlùfáà ni ẹni tí ò níyàwó tí ò lọ́kọ ńkọ́ òun náà ń bẹ nínú wàhálà àìlọ́kọ ń bẹ nínú wàhálà àìní ìyàwó kìí sàwọn alọ́kọ láyà nìkan là ń fèsì àwọn challenges gbogbo àwọn táwọn ilé ayé ni àtẹni tó ti mari àtẹni tó ti mari a'udhu billahi minash shaitanir rajim ọlọ́wọ́n bá ní laqad khalaqnal insana fi kabad ọlọ́run ní èmi ọlọ́run mi Allah àwọ̀ ọlọ́run àwa lólo ó ní àwọ̀ ọlọ́run ẹnìkan náà ní sọ̀rọ̀ ó ní adá omi èèyàn sínú wàhálà bọ́bá ti wálé ayé ó ti wọ wàhálà bó ṣe wá mérí bọ́ kó omi wàhálà yẹn ó tún wá padà sínú tẹ́lá ọlọ́run ọba tí ó sọ wàhálà kalẹ̀ òun náà ló tún wá fún alábàáyọ tá a fi bọ́ kó nínú wàhálà náà ló ṣe jẹ́ pé kìí sọkọ àtìyàwó nìkan ni wọ́n láwọn challenges àti àwọn ìpèníjà wọ́n ní wazawaju la yakhlu an mashakila wa tahaddiyati idda gbogbo ẹni tó lọ́kọ ẹni tó níyàwó sílé wọ́n ní ìdí pàtàkì tá a fi márì òun náà ni kẹ́ni kọ̀ọ̀kan wa ká lè bá a máa gbádùn àmọ́ ìgbádùn yẹn wọ́n ní yóò máa ṣẹlẹ̀ láwọn àsìkò kan àwọn àdánwò máa ṣẹlẹ̀ láwọn àsìkò kan wa min rahmatillahi azza wa jalla nínú àánú Ọlọ́hun Ọba an wada'a al-hulula li hadhihi al-mashakili fi kitabihi wa sunnati rasulihi sallallahu alayhi wa sallam àmọ́ àwọn àtàwọn jẹ́ mùsùlùmí ilé aláyọ̀ nílé wọ́n máa jẹ́ nítorí pé Ọlọ́hun Ọba Allah ó ti sọ fún wa pé tí wàhálà báyìí bá ti ṣẹlẹ̀ báyìí ni kẹ́ ẹ ṣe tí challenge báyìí bá ti dé ọ̀nà àbáyọ ni samaratu zawaji gbogbo àwọn tá a márì lọ́kùnrin lóbìnrin àtàwọn tí àwọn náà padà márì tá a padà fẹ́yàwó àbí tá a padà lọ́kọ wọn ní ká lè mọ̀ pé èso ìgbéyàwó asakan òun náà ní ìfọ̀kànbalẹ̀ warahatul bali was-surur kọ́kàn balẹ̀ lẹ́yìn fi torí ẹ̀ márì ọkùnrin yóò fẹ́ obìnrin torí kọ́kàn rẹ̀ lè bá a balẹ̀ obìnrin náà òun náà lọ́kọ torí kọ́kàn rẹ̀ kó lè bá a balẹ̀ lẹ́yìn náà torí ìdùnnú ayé torí ìgbádùn ayé Ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam Ànábì ní ad-dunya mata' Ànábì ní ilé ayé Ànábì ní ìgbádùn bẹ́ẹ̀ o wa khayru mata'iha nínú àwọn ìgbádùn tó dá nínú ayé al-mar'atu as-salihah òun náà ní ìyàwó dáadáa ìyàwó dáadáa ìyàwó dáadáa ẹ̀yọ́ màyá mi òun ní Ọlọ́run fi ìgbádùn sínú ẹ̀ àmọ́ tí ó bá ti dá ìtumọ̀ ẹni pé wàhálà ọmọ ṣe kíni wàhálà ọmọ dé ẹni tó bá fẹ́ ìyàwó tí ó dá ó ti gbé jombo nìyẹn ó gbé wàhálà yóò wá wà báyọ kò ní dúró lérí wàhálà yẹn pé àyìnbá tá a ti fẹ́ tí ó dá yẹn já dákẹ́ àdámọ̀ tiẹ̀ nìyẹn já filẹ̀ irọ́ o yóò ṣiṣẹ́ lérí bí ó ti ṣe kíni bí ó ṣe dá ẹlòmínà ń fi ọkọ níbẹ̀rẹ̀ ayé ẹ̀ ó rí i pé wọ́n ní kírun ń gbàwẹ̀ àmọ́ làwọn ọba aláàtí ń sìn yẹn
apá kan ẹ̀sìn ní ń ṣe ẹ̀gbẹ́ apá kan ẹ̀sìn ní kéèyàn máa kírun kọ́ máa gbààwẹ̀ kọ́ máa ṣe kìyàmù lélẹ̀ kọ́ máa ṣe tìláwà kọ́ dárun gbọ̀n sí apá kan ẹ̀sìn yòókù náà ní kéèyàn máa ṣe dáadáa síyàwó ẹ̀ ara ẹ̀sìn ni onítọ̀hún wá mú àwọn apá kan ó fa apá kan lẹ̀ arábìnrin wa padà wá rí i pé kì í ṣèyàn dáadáa wọ́n ní arábìnrin náà kọ́kọ́ ọ̀lẹ̀ kọ́kàn kóun náà wá àbáyọ bí ó ṣe di èèyàn dáadáa sẹ́ni gbogbo fruit tá a fẹ́ rí nínú ìgbéyàwó lè tahqiqi lè gáyàtì al-uzma min khalqil jinni wal ins fẹ́ràn wá lọ́wọ́ bá ṣe rí ìfọ̀kànbalẹ̀ fi sin ọlọ́run torí pé ọlọ́run wà látọ̀ dá wa yìí ó dá wa fún kíni jama ó dá wa nítorí kíni nítorí ìbádà wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ọlọ́run ni mo dá yín torí ẹ̀sìn ṣe wá rí ẹ̀sìn tá a fẹ́ ṣe yẹn nínú tí máa ń jẹ́ kẹ́sìn ọ̀rọ̀ yẹn lọ́wọ́ ní kéèyàn lọ́kọ dáadáa àbí kéèyàn ní ìyàwó dáadáa torí pé tí ó bá sí ọkọ dáadáa tí ò sí ìyàwó dáadáa ọkàn ò ní balẹ̀ inú ò ní dùn lẹ́yìn náà ẹ̀sìn yẹn èèyàn ní rí iṣẹ́ dáadáa wa hiya ibadatullahi wahdahu la sharika lahu ẹ̀sìn lọ́lọ́run torí ẹ̀ dá wa o torí pé ẹni tí ò fẹ́ yàwó ẹni tí ò lọ́kọ yóò wà lí Jánnà o tó bá sin lọ́hùn ẹni tí ò fẹ́ yàwó tí ò lọ́kọ bóyá ọwọ́ àwa kò rí ó gbìyànjú ọlọ́run ní kọ́ bọ́ sí ó sàn kírun ó ń gbààwẹ̀ ó dẹ̀ ń ṣe ìbádà àkídà rẹ̀ sì dáa yóò wà lí Jánnà ṣe rí ẹni tí ọlọ́run bá ṣàánú tó bá ta lọ́rẹ̀ ọkọ àbọ̀ ta lọ́rẹ̀ ìyàwó ọlọ́run bá aláàtì ṣàánú ẹ̀ ọlọ́run bá aláàtì kẹ́ nínú àwọn ìkẹ́ tó lọ́mọ sí fún yàn nílé ayé ni kì í ṣe gbogbo ẹni tó wáyé ní mari kì í ṣe gbogbo ẹni tó wáyé ní ọlọ́kọ kì í ṣe gbogbo ẹni tó wáyé ní òníyàwó yóò wá fá títí tọ́jọ́ ogún fìdé kò ní rí èyí obìnrin náà wá fá títí tọ́jọ́ ogún fìdé kò ní ṣe kí ni kò ní rí tọ́lọ̀ bá ti wá ní kọ́ rọrùn fẹ́mi àti ẹ kágbà pé ó ń bùkátà ká dúpẹ́ fún ọlọ́run lẹ́yìn náà ká lè mọ̀ pé iṣẹ́ ìbádà ni tí a máa ṣe al-mashakilu zawjiyatu sunnatullahi al-kawniyya èyí tá à ní tanra wa tá à sì ní bu ẹnu lérí ẹ̀ òun náà ni pé ìgbéyàwó oyé ìbẹ̀rẹ̀ rẹ̀ oyé adùn ni àárín rẹ̀ oyé àdánwò ni ẹni bá wá bá àdánwò yẹn lò pẹ̀lú bọ́lọ̀ tí náà bá lò ìgbẹ̀yìn ló tún wá da dùn mọ́ lọ́wọ́ òun náà ni pé yọ lọ lè jókòó sínú àlùjánnà ọlọ́ wọ́n ní kí wàá lọ́mọ ṣẹlẹ̀ nínú inú ilé láàrin ọkọ àtìyàwó wọ́n ní bá a ṣe bá aláyé nìyẹn àtàlàmbíyá wọ́n ní àwọn anábì ọlọ́run ọba sáwọn mérí bọ́ ńbẹ̀ wọ́n ní wọn mérí bọ́ ọ̀sẹ́ nìkan tó fẹ́ yàwó láyé àbẹ́ nìkan tó lọ́kọ láyé má ṣe òkan sọmọ ọlọ́run ọba tó tí wọn ò ní lọ́jọ́ kan tó fẹ́ rán wàhálà nínú ìgbéyàwó wọn anábì wa Nuhu alayhi salatu wa salam wọn àti ìyàwó rẹ̀ àkídà kan náà ni wọ́n ní anábì Nuhu wàhálà ni kò sí wàhálà tó kí ọkọ máa lọ tún lábala àkídà kí ìyàwó máa lọ sí kò ní sí fọkànbalẹ̀ kò ní sí dùnú ọkọ ń pe àwọn èèyàn ìyàwó ti sọ fún ọgbẹ mọ́dà lóhùn wàhálà problem obìnrin ni wàhálà gbé ìyàwó ni anabi wa Lut òun lọ tún ìyàwó rẹ̀ ń lọ sí anabi wa Ibrahim alayhi salatu wa salam àti ìyá wa Sara nínú ìgbéyàwó wọn ṣé wọ́n rí challenge àbí wọn rí wọ́n pẹ́ ká tó bímọ anabi Ibrahim wa sọ fún Sara pẹ̀tọ̀ bó láwa ṣe báyìí wọ́n bẹ́lọ́n fa títí ọlọ́run tètè dáhùn Sara lọ́wọ́ sọ pé kánabi Ibrahim kó fẹ́ Hajar nígbà wọn fẹ́ Hajar tán wàhálà ṣẹlẹ̀ àbí wàhálà ò ṣẹlẹ̀ wàhálà ṣẹlẹ̀ owú nínú àwọn wàhálà ìgbéyàwó ni àwọn owó ṣẹlẹ̀ sí ìyá wa Sara nàlẹ́ Ibrahim fi mú Hajar kúrò ní ibi wọ́n wà lọ́sẹ̀ mú lọ sí Maka marital challenge ló gbé ànábì Ibrahim dé Maka pẹ̀lú Ismail àti ìyá rẹ̀ Hajar ẹ̀yọ́ mayami ànábì Ismail ńkọ́ ó ní challenge àbí ó ní challenge ó ní ìyàwó kan tó jẹ́ pé àdáwò ni níwọ̀n ànábì Ibrahim wá kí wọn ìyàwó yẹn bó ṣe ṣe anabi Ibrahim rí pé Ismail ìyàwó yóò da ó ní ataba ó ní ẹran jẹ lẹ́yìn mọ́tà ń pèlè ẹran jẹ àwọn ọ̀rẹ́ èkó
òun náà ni tí wọ́n bá fẹ́ tilẹ̀kùn wọ́n ní àgánrẹ́dì náà wọ́n ń pè é bí ilẹ̀kùn kékeré half door ní wọ́n ń pè ní àgánrẹ́dì. ọwọ́ sọ fún anabi Ibrahim sọ fún ìyàwó anabi Ismail ìgbé sọ fún ọkọ rẹ̀ tó bá dé pé kó change ilẹ̀kùn àgánrẹ́dì ojú ọ̀nà rẹ̀ ìpè kódà bẹ́ẹ̀ sì ni ìyàwó gangan ní sekini òun ní rìfáàsì challenge tàbí kèsì challenge jama. ẹ̀bùn wa Muhammad kọ́ sallallahu alayhi wa sallam ṣé gbogbo malisa challenge wọn sẹ́ni kankan lè tọrọ ẹ̀ ìpè òun fẹ́rù ẹ̀ Aisha òbí ma àbí òbí ma Khadija kú oyè nígbà tí wọ́n gbádùn ara wọn lọ lásìkò tí àwọn ọ̀tá pọ̀ nínú ìgbéyàwó yẹn náà ìyàwó Hafsa àti ìyàwó Aisha ó tún ní àwọn àwọ̀ kan tó ṣẹlẹ̀ láàrin àtàwọn ìyàwó yòókù. Ọlọ́hun bá Allah subhanahu wa ta'ala Ọlọ́hun bá ní in tatuba ila Allah àyà yẹn sọ̀kalẹ̀ lérí pé nǹkan rọgbọ́ nulẹ̀ o. Ọlọ́hun ní Hafsa àti Aisha tẹ́lẹ̀ bá lọ lè padà sọ́dọ̀ Ọlọ́hun kẹ́ túbá kẹ́ padà sí rí ojú ọ̀nà àwọn rìgímọ̀ tẹ́ ń ṣe yẹn ẹ lọ lè stop yẹ o faqad sagat qulubukuma ọkàn yín ti yẹ wa in tadahara alayhi tẹ́bálẹ̀ mọ fìtínà nàbí ẹ̀ máa dà á láàmú fa inna Allaha huwa mawla Allah lọ́wọ́ lẹ́yìn o wa Jibril ẹ mọ̀ pé Jibril lọ́rẹ́ o àfa rẹ̀ wa salihul mu'minin lẹ́yìn náà àwọn ẹni rẹ̀ nínú àwọn olùgbàgbọ́ òdodo wọn bẹ lẹ́yìn wal malaikatu ba'da dhalika zahir àpapọ̀ àwọn màláíkà bẹ lẹ́yìn ànábì kẹ́sì pẹ̀lẹ́pẹ̀lẹ́ o. èmi rò pé ìtọ́sẹ̀lẹ̀ ìkàtọ́ da ni tọ́lọ́mù fi kì wọ́n lọ nínú àwọn mọ́nísà challenge ni kò sí kéwọ́n tó lè ké láyé tí wà tìyàwó rẹ̀ tẹ̀ ní búra yín kò sí kéwọ́n tí ìyàwó rẹ̀ lè kà kò sí tó lè mà tí ò ní sí kùdẹ̀kùdẹ̀ ìjóbìnrin ní ara rẹ̀. ànábì sọ fún ìyàwó Hafsa ànábì ní àǹtí tálík mọ́ wá lọ Hafsa táwí yìí kọ̀ wá mọ́ sọ wá mọ́ aláwọ̀ ẹni oníkìyàmù lélì ni àwọn yìí ni òṣèlú wọn mọ́ nínú àwọn àlùmọ́ ànábì wa ni mo wá lọ kí ló ṣe tá ànábì ni wọ́n máa lọ kó tó di pé ànábì padà wá dá padà nígbà tí ń ṣe ìdá lọ́wọ́ tí ò fi padà wá lọ pátápátá mọ́ àmọ́ wọ́n dìfọ́sẹ̀ Waliyatu bíntu wàlí amirul mu'minin wàlíyà ọmọ wòlíì tani bàbá títí ẹ̀ Umar ibn Khattab ọmọ náà ń kọ́ àfáàní onímọ̀ ni wọ́n yanjú àwọ̀ yẹn wọ́n parí ẹ̀ kí ló dé tí mọ̀ṣákìlò ní máa ṣẹlẹ̀ àzàwùjíyá láàrin ọkọ àtìyàwó wọn ò bí wọn bì kan náà wọn ò tọ́ wọn bì kan náà ibì kan náà ká ti kéwú ibì kan náà ká ti kẹ́kọ̀ọ́ kọ́dà ibì kan náà ká ti gbẹ̀sìn. lẹ́yìn náà ẹnì kọ̀ọ̀kan wa àdámọ́tọ́lọ́ ń dámọ́ kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni gbogbo àwọn kan yìí náà máa fa àwọn gbọ́n mi sí omi òtó ẹlòmíà ní òsì ní fa wàhálà ńlẹ̀ tiwọn àwọn tí wọ́n lówó kí ló dé táwọn náà ń jà owó náà ní fa wàhálà ńlẹ̀ tiwọn náà wọ́n ní àwọn eléyìí òkèwú aláìmọ̀kan ní fámìlì wọn náà fi ń jà àwọn òkèwú ọ̀dọ̀ àwọn tí wọ́n ké tí wọ́n mọ fatiwa owó fatiwa ni wọ́n mọ̀ ájì àkéwù àfáànà ké wọ́n jáde jámíà wọ́n sì wọ́n dìmú sáwọn yẹn òkè ọmọ àfáàní wọ́n ní àyíká tó dé pé àwọn ọmọlẹ́yìn làwọn ló já máa jà àwọn eléré wa ń kó àtàwọn ìyàwó wọn ẹ̀yẹ́ màá yá mi nínú táwọn retí táwọn ti gbéyàwó òun náà ní ká mọ̀ retí challenges ká mọ̀ retí àwọn wàhálà tí wọ́n mọ̀ yọjú èyí tí ọ̀dà ni kéèyàn fi wàhálà lẹ̀ kọ́ mọ̀ exist wàhálà yẹn ó padà di mọ̀ṣáàkì zawjiya ó padà di problem al-mashakil zawjiya ìdí wọ́n pè ní wàhálà gangan nínú ìgbéyàwó òun náà ni alukórehu bayna zawjayn òun ni káwọn méjèèjì kan kórìíra ara wọn àwọn tí wọ́n ti ríra wọn tí ni wọ́n ti ń dùn tẹ́lẹ̀ kí ni wọ́n má dùn mọ́ bọ́nù shoes nínú wàhálà ìgbéyàwó òun ni kíyàwó kọṣẹ́ kó lóun ọ̀dọ́kọ òun lóhùn mọ́ òun ọ̀tẹ̀ láṣẹ ọkọ òun mọ́ kọ́nù kìbí mọ́tò kí wọ́n ní wá kọ́ máa lọ kí wọ́n ní máa bọ̀ oyè tí wọ́n ní wọlé kọjáde wọ́n ní dákẹ́ kọ́ máa sọ̀rọ̀ kání máa sọ̀rọ̀ kọ́ dákẹ́ kání máa sọ̀rọ̀ kọ́ dákẹ́
kán ní wá dáná olóhùn dáná mọ́ ọ̀dà wá sùn bí olóhùn wá níbo ló ń lọ oníkọ̀ọ̀kan wàhálà ti dé kíní kan ló bì ìtàlábìnrin yẹn ń sìn yẹn nǹkan kan ló bì ó lè jó nǹkan kan lọ́jẹ̀bi ó lè jó ọkọ̀ lọ́sẹ̀ kíní ìlọ́jẹ̀bi ọkọ̀ ló fà á wọ̀lẹ̀ àdáwà nígbà míì àdáwà máa ń débi pé ọ̀tẹ̀ àti ọ̀tá láàrin ọkọ àtìyàwó lẹ́yìn ìgbà tí wọ́n ti fẹ́ràn ara wọn tó dé pé ọkọ máa dáná lọ́tọ̀ ìyàwó náà máa dáná tiẹ̀ ní ọ̀tọ̀ọ̀tọ̀ kálukú máa dáná rẹ̀ kọ́dà àwọn ọmọ wọn mọ̀ ní mọ́mí ẹni máa ń lọ ta ti iná dáàdì náà tó ní kí n máa ń lọ ta tàwọn náà ẹ gbọ́dọ̀ rí ọlọ́mọdé àmọ́rú ẹ̀ ní o ìdí ń ṣẹlẹ̀ láwọn ilé kan ní ọ̀tọ̀ fún yìí ìwádìí àgọ́ mọ́kànlá ọkọ ṣe wà bọ́ sí kìtì yọ ṣe wà dáná tiẹ̀ ìyàwó ti lọ́n tí wọ́n ti sùn nínú àwọn wàhálà tí máa ń ṣẹlẹ̀ nínú ìgbéyàwó al-iktihab òun náà ní depression òun ni kọjá pé àwọn méjèèjì wọ́n máa ronú wọn ò sì ra wọn kọ́ lẹ̀ wọ́n sì máa rò wọ́n sì máa gbẹ wọ́n padà wọ́n wà ní depression nígbà míì wọ́n ní hypertension nígbà míì wọ́n padà lead sí stroke gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíì tí ẹnu rẹ̀ padà wọ́ yẹn lọ́kùnrin lóbìnrin àwọn míì bẹ́ẹ̀ ni wọ́n tọ́jú pé challenge monitor challenge ló ṣe kí ni òun ló fà á wàhálà tíyàwó yẹ kó sí àbí wàhálà tọkọ yẹ ṣe kí ni tó kó sí wọ̀tọ̀lákù nafsi ńkọ́ nínú àwọn mọ̀ṣákìlù sàwùjíyà ni àtọ̀lákù nafsi wọn ò kọ́ra wọn lẹ̀ o wọn ò ti sọkọ láyà mọ́ ẹ mọ̀ gbọ́dọ̀ mọ̀ sọ pé bó ṣe wà yìí ọdún kẹrin tí mo ti bá aláṣepọ̀ ni ẹ bèrè pé ẹgbẹ́ bẹ́ẹ̀ ni yóò ní bẹ́ẹ̀ ni ẹ sì jọ wà nínú ilé wọn ni kọ́dà yìí ní bẹ́ẹ̀ nìkan làwọn ti kí ni ni làwọn ń sùn wàhálà ni kọ́lọ́mọdé àmọ́ àwọn méjèèjì tó kọ́ra wọn lẹ́mìí àmọ́ òun rẹ́ra wọn yà lára lẹ́yìn náà àtọ́lákù nìháyí nínú àwọn wàhálà ìgbéyàwó òun ni kọ́kọ́ lọ lọ́tọ̀ kíyàwó lọ lọ́tọ̀ nígbà míì àwọn ọmọ wọn bá ya wọn lọ nígbà míì wọn dúró pẹ̀lú bàbá wọn nígbà míì wọn pín sí méjì ìdajì yọba ya lọ ìdajì yọba bàbá lọ wọn wà kọjú sọ́ra wọn máa ṣọ̀tá ilé tí wọ́n kọ́ ilé yẹn padà wó ọlọ́mọdé ilé ẹnì kọ̀ọ̀kan wọ́n wò nígbà míì máa ń lédì sí ìhàkọ̀ kéèyàn darọ́ látara lílù tí ọkùnrin máa ń bínú kóbìnrin ọ̀ya máa ṣe kí ni kọ́mọ sàwùzù billahi mina shaitan tóbìnrin bá ń bínú kọkùnrin yà tètè mọ̀ pé èṣù ti ṣe kí ni èṣù ti dé torí pé bẹ́ẹ̀ bá ti ń bínú wọ́n lè ní dà gẹ́gẹ́ bí bọ́ọ̀lù lọ́wọ́ ṣetán wọ́n lè ní dà gẹ́gẹ́ bí bọ́ọ̀lù lọ́wọ́ ṣetán bí bọ́ọ̀lù ṣe rí lọ́wọ́ ọmọ kékeré tí ń fẹsẹ̀ gbá yọkàn máa tarí ẹ̀ báyìí ní ibi tó wá ti tarí ẹ̀ sí náà máa lọ ló ṣe jẹ́ pé bàbá ti ń bínú wọn ní ká máa ṣe kí ni àwa wà lérí ìdúró lájòkó ẹ̀yọ́ máa yá mi ọba yọ kéèyàn jáde kó nulẹ̀ torí ìbẹ̀rẹ̀ ìbínú ìlà máa ń rí ìgbẹ̀yìn ìbínú òṣèkìnrin kódà àtẹnudẹ tó fẹ́ lójú lọ́kùnrin tó fẹ́ lójú lóbìnrin tó darọ ẹlòmíì tí wọ́n ti dàbí gbóná sí lérí ó ti dàfín ó ti padà wá ó ṣèjì kọ́lọ̀ ìyàwó ẹ̀ ṣèjì kọ́lọ̀ pẹ̀lú omi gbóná ayélujára tó dé pé wọ́n ti dá ásìdì sí ara wọn lá tí gbogbo ọrùn ti lẹ̀ pọ̀ nínú àwọn mọ̀ṣáàkìlì sọ̀jíyà wọ́n nígbà míì gan-an yín máa lédì sí ikú tí arábìnrin yẹn ó kú fínfín táàrí pé wàhálà ọkọ ló ṣe kí ni òun náà lọ pa nígbà míì àárí arákùnrin yẹn tí ó jòkó yóò sì mí kanlẹ̀ báyìí ọ̀dàkẹ́ náà nù nígbà wọn bá lọ lè wádìí wọ́n rí pé wàhálà ìyàwó ló ṣe kí ni òun náà lọ pa wàhálà ń pa yìí fitina wọlé fitina tó aṣáájú nínú àlùkọ́tì ọlọ́run ní fitina nígbà míì ọlọ́run bá ní fitina aṣáájú nínú àlùkọ́tì ó lè ju kéèyàn kú lọ ọba tí kò ti kú nìyẹn àbọ̀kọ̀ wà láyé kọ́ ọmọ rárùn kọ́ ọmọ rán wàhálà ẹ̀jẹ̀ ríru hypertension depression ẹ̀rí obìnrin mi nínú jàlúbà bàbá yìí ẹ̀ máa béèrè pé sàlámù aleykum oníwà aleykum salam ẹ̀ẹ́dẹ́kùn tá ló ń sọ̀rọ̀ ó lóun ya alágbájá ìwọ lọ́mọ ni àbí ìyá yóò lóun náà ni ìyá yẹn ti rù débi pé ó ti wá gbé sáńsọ ọmọ rẹ̀ wò látara wàhálà ilé ẹ̀kọ́ ẹ̀ sì rí àbúmi tí ọmọ bọ̀
bí ṣe ń bọ̀ yẹn kò ní wọ̀ tó kò ní wọ́ sí ọkàn jáde mọ́ mọ́tò lẹ́nu tábà padà wádìí pé kí ló ṣẹlẹ̀ tó fi jáde mọ́ mọ́tò lẹ́nu díẹ̀ lókun tí mọ́tò fi gbá yọ̀wá ní arábìnrin yẹn òfin ọlọ́kàn balẹ̀ ẹ̀yọ́ màyá mi ẹ dákun tó tọ́lọ́wọ́n bá wa ẹ já lọ lè mà yí pé ìgbéyàwó ẹ̀sìn ni o ẹ̀sìn sí ni èyí máa ń kọ́ ni bọ́ọ̀ bá kírun ọkọ̀ bó ṣe kírun tọ́wọ́ fẹ́ gbàwẹ̀ ọlọ́lẹ̀ kéwú ọlọ́lẹ̀ kọ́ kíní báwẹ̀ jẹ́ kíní tún àwẹ̀ ṣe wọ́n fẹ́ lọ Mọ́kà ọlọ́dà àwọn afọ àwọn fún ọ ní ìwé tọ́ka tó fi mọ ájì ṣe wọ́n ṣe ní kò ṣe tọ́wọ́ fẹ́ mọ kéwú ọ lè ka Quran ló fi mọ́ sórí tọ́wọ́ fẹ́ gbé ìgbésí ayé rọrùn pẹ̀lú ọkọ àtìyàwó ẹ lọ lè kọ́ ni o ara àdánilẹ́kọ̀ọ́ yẹn èyí náà lè yí ta wọ̀ yìí èyí táwa bẹ́ẹ̀ lọ ni pé sísọ tó gbígbọ́ òsì tó lílò gbogbo ayé àtìmọ́ fẹ́ kà ń sè ọ̀pọ̀lọpọ̀ ayé láti gbọ́ rí kí ló wá dé tí wàhálà tó ń ṣẹlẹ̀ àdébọ̀ ọ̀pọ̀lọpọ̀ wa ń gbọ́ oyé ìsì yé wa tọ́wọ́ di pé ká practice ni wàhálà tó ṣe kí ni wàhálà ti dé kọ́lọ́mù wàhálà kọ́mọ́ ṣe ẹ̀kọ́ wa ní ẹ̀kọ́ téèyàn ò ní lò tọ́ asbabu mashakil zawjiyati wal hululu laha eléyìí ni àwọn nǹkan tí máa ń fa wàhálà àwọn wàhálà láti kọ́kọ́ sọ yẹn àbí kọ́lọ́mọdé á mọ̀ àwọn nǹkan wo ni máa ń fà tọ́jú pé tẹ̀yìn bá ti sàmì tán pé kọ́lọ́mọdé wọ́n mọ̀ yóò máa mójútó àwọn nǹkan yẹn asbabul mashakili az-zawjiyya lọ́kùnrin wa lóbìnrin wa kọ́lọ́mọ láàánú ẹ̀ kọ́lọ́mọsà ìṣàánú wa wọ́n ní àwọn nǹkan wo ni máa ń fa wàhálà láàrin ọkọ àtìyàwó alákọ̀ọ́kọ́ èyí tó ga jù ń bẹ̀ adamu shu'uri bi taqwallahi azza wa jal fi amanati zawaj wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ wa àbẹ̀rù ọlọ́run ìyàwó ọ̀bẹ̀rù ọlọ́run ọkọ náà ọ̀bẹ̀rù ọlọ́run táwọn méjì bá bẹ̀rù ọlọ́run ọ̀dẹ̀ wọn wò àmọ́ àdánwò yẹn ọlọ́run padà má bàa yẹ wá fún wọn yóò wá dà gẹ́gẹ́ gbà tí wọn rà dánwò rí ọlọ́run ni wa man yattaqillaha yaj'al lahu makhraja ọlọ́run ní tẹ́ bá ti bẹ̀rù ọlọ́run á fún yín lábàáyọ kúrò nínú ìṣòro tẹ́ wáyé makharaj ni pé ẹni tó ti wà nínú kànga á wà fún lábàáyọ yóò wá jáde any challenge tẹ́ bá ń fèsì nínú marital life yín tẹ́ méjì bá ti bẹ̀rù ọlọ́run wọ́n ní ẹ padà lábàáyọ tó bá ti ní ya aba ittaqillah babalágbádá bẹ̀rù ọlọ́run yìí tí ń sèyàn yóò tún rò ha ó ní bẹ̀rù ọlọ́run àti mo fẹ́ sè yóò dá o yóò sì ní ṣe mọ́ ya amatallah ittaqillah tẹ́ bá sọ fún obìnrin pé bẹ̀rù ọlọ́run umu lágbádá bẹ̀rù ọlọ́run ha ẹ̀rù ọlọ́run ọba torí ọlọ́run ọba yẹn ọmọ ó sì mọ̀ bó ṣe tó ó sì mọ̀ pé ìyá rẹ̀ ó nípa nídìí bẹ́ẹ̀ wọ́n ní tafriju ash-shada'id ìbẹ̀rù ọlọ́run náà ni way out fún yàn nínú ìṣòro ayé náà fi ní ká fẹ́ obìnrin tó bẹ̀rù ọlọ́run ká fẹ́ obìnrin ẹlẹ́sìn nítorí pé tó bá lẹ́sìn ẹni lẹ́sìn lẹ́mọ̀ ní kó bẹ̀rù ọlọ́run àmọ́ ẹni tí ò lẹ́sìn yóò mọ̀ pé ta ni kò wọ́n bẹ̀rù torí kò mọ̀ náà fi ní ká fẹ́ ọkùnrin ẹlẹ́sìn anábìnrin bá ti bá dìbò dáàtì àdìd anábìnrin ẹ fẹ́ obìnrin tó lẹ́sìn ìsáyà àtàkùn máa tọ̀rọ̀ dáhùn náà dín iná hùwà kólé kàfọ́ sáwọn ìjú anábìnrin tẹ bá rọ́kùnrin tó lẹ́sìn ẹ fọmọ fún lẹ́ẹ̀fì ní sàbámà owó máa ń tán ilé máa ń gbó èyí máa ń kó omi iṣẹ́ ẹbí wọn lè má padà níyì mọ́ àwọn tó bá bẹ̀rù ọlọ́run ọba gbogbo àti wàhálà bá ti dé tẹ́ ẹ bá ti ń ka ọ̀rọ̀ ọlọ́run fúnra yín nígbà tí challenge dé ọlọ́run ní fa'idhuhunna wallati takhafuna nusuzahunna fa'idhuhunna ọlọ́run láwọn obìnrin tí wọ́n gbọ́dọ̀ sí lẹ́nu wọn ọlọ́run ní ẹ ṣe wáàsí fún wọn ṣé bẹ́ẹ̀ ni tó mọ ọlọ́run lẹ́ṣẹ̀ wáàsí fún ni wáàsí ọ̀làpàlà rẹ̀ obìnrin tó dẹ́ pé fíìmù ní wò gbogbo ayé tí ó bẹ̀rù Allah tó dẹ́ pé gbogbo ìṣẹ̀mí ayé ìṣẹ̀mí aṣáni eléyìí ìbẹ̀rù ọlọ́run ọba yẹn ẹ máa wá wá nǹkan tí ó máa sún yín má bẹ̀rù ọlọ́run ẹ jẹ́ máa lọ hálíkọ̀ ẹ jẹ́ máa lọ wá sí ẹ máa jòkó máa gbọ́ wá sí ẹ̀yin náà ẹ máa dáké ẹ máa ké fún ara yín láàrin ara yín
kí bẹ̀rù ẹ máa gbà Monday Thursday ẹ máa dìde lóru gbogbo àwọn kan báyìí máa jẹ́ kí bẹ̀rù Ọlọ́run ṣe kí ni gbogbo nǹkan tí ó wá jẹ́ bí ẹ̀ṣẹ̀ ẹ kà kó nínú ilé gbogbo àwọn nǹkan tó jẹ́ ẹ̀ṣẹ̀ àkíní tá à ń ṣe lọ́wọ́ yìí o Ọlọ́run ò fẹ́ o ẹ̀mí ìjì ẹ kà kó tẹ́ bá ti lé níbẹ̀rù Ọlọ́run ọba ẹ máa rábàáyọ sí gbogbo òṣòro tí máa ń ṣẹlẹ̀ nínú àárín ara yín ẹlẹ́ẹ̀kejì nínú àwọn tí máa ń fa wàhálà ikhtilafu ad-din wal aqaid wal manahij ad-diniya òun náà ní kí ẹ̀sìn wọn yà lọ́tọ̀ọ̀tọ̀ Ibrahim ó lè fẹ́ Sadé ó lè fẹ́ Kọ́ńfọ́ ọwọ́ abẹ́rẹ́ oníkọ́lọ́ hálíkọ̀ olùsọ sámọ̀ pé òun ọmọ ń pa ìtẹ́lẹ̀ ó bímọ àwọn ọmọ rẹ̀ wọ́n tẹ̀lé ya wọn fọ́tò ẹlòmíì fẹ́ obìnrin o fọ́tò ìyàtọ̀ bẹ́ẹ̀ láàrin kéèyàn fẹ́ fọ́tò àti kéèyàn fẹ́ obìnrin ìyá ọmọ obìnrin lèyẹn máa ń fẹ́ ìyá ọmọ lèyẹn máa ń fẹ́ ìyá ọmọ ẹni tẹ́ jọ tọ́ba tẹni tí ó bọ̀ tọmọ bá ti wá lẹ́sìn ọmọ rẹ̀ ò níyà rẹ̀ èmi bẹ́ẹ̀ tẹ́lẹ̀ pé ìyàwó rẹ̀ gangan ni ọjọ́ gbogbo nǹkan ni ó fi jọ èmi sì ni yóò mú díẹ̀ lára rẹ̀ yóò mú díẹ̀ lára ìyàwó tíyàwó bá wá dáa àlébù rẹ̀ ọmọ bẹ lára ọmọ yẹn wọ́n ní òwú ìyá gbọ̀n lọ́mọ ó ṣe kí ni lọ́mọ ọ̀ràn òwe ní lẹ́yìn náà ọkùnrin tí ọ̀dà tó fẹ́ ìwọ lẹ́sìn obìnrin àbí ó wá fẹ́ ọkùnrin tí ò ní ẹ̀sìn mísè mutí onígbálẹ̀ umu wa ń dààmú nínú jalibab tí umu fẹ́ lọ́kọ kò béèrè ẹ̀sìn ibi títí ṣiṣẹ́ ní béèrè àwọn wọlé bí kí ni sàtífíkẹ́tì ọlọ́gbà ẹ̀dàkùn sàtífíkẹ́tì sọ̀rọ̀ sàtífíkẹ́tì lélẹ́ ìjọba sàtífíkẹ́tì wá bí owó kò wá sí fọkànbalẹ̀ ọkọ rẹ̀ rówó tán oyin mutika àbí ṣe sinaka arábìnrin wa wọ wàhálà wọn ní ilé aláyọ̀ oye tẹsán wọn ọba ti ṣe déédéé ara wọn wàhálà ó ṣẹlẹ̀ Allah subhanahu wa ta'ala ọlọ́wọ́n ọba aláàní ń sọ fún wa nínú alukur'an ó ní wat-tayyibatu lit-tayyibi tí wọ́n lè yàn dá ẹ̀sìn náà kọ́kọ́ ní tó fi dá ẹni tó bá ti jẹ́ lẹ́sìn kọ́ fẹ́ lẹ́sìn wọ́n lè khabithatu lil khabithi àwọn tí ò lẹ́sìn yẹn kí wọ́n fẹ́ra wọn wala tumsiku bi'isamil kawafir ọlọ́wọ́n bá ní ẹ̀yin obìnrin yẹn má padà sọ́dọ̀ àwọn ọkùnrin kèfèrí yẹn má ẹ̀ bára yín mu wàhálà máa ń ṣẹlẹ̀ wọ́n fẹ́ kiri yóò sínú ilé wọ́n wá gbé àbẹ́là wá láti chọ́ọ̀chì wọ́n bẹ̀rẹ̀ sí tan àbẹ́là lóru èéfín kú sọ́mú ọ̀dọ̀ adájọ́ kejì ní wọ́n mi omi tó gbédé omi 5 litres nígbà wọ́n mi ṣe ọ lérí ẹ̀yin èṣù tẹ̀ wánú lẹ́yìn kẹjáde àhàdà ìwọ náà làkọ́kọ́ èṣù rẹ torí ọba lọ́wọ́ sí ti ń ṣe yẹn yóò lóun ti sọ fún ẹ pé bàbá pásítọ̀ mọ solution sírú nǹkan báyìí nígbà tó sì ní ò ṣe Christianity wọ́n lọ́wọ́ gbé ìwọ àtọ́ bá rọ ọ́ padà tẹ̀lé tẹ́sán ọba ti dọ́gba kò lè sí ìfọ̀kànbalẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àkáìdì munharifa wọ́n jẹ́ sálàfí tọ̀hún jẹ́ tàbílígì lè fẹ́ra yín padà jà padà sí kiri jama mùsùlùmí náà gbogbo yín o àbí àgbẹ̀dẹ̀ kankan fèrè láàrin yín sìn àmì ìmọ̀ jà olóhùn fẹ́ lọ jáde oṣù mẹ́rin ìyàwó tó ń gbẹ́sì yẹ ó ní kọ́dà ànábì ọlọ́rọ̀ rè ànábì fẹ́ bí ẹlẹ́ ìyàwó ẹlẹ́ àtàwọn fámìlì ẹ̀ fóṣù mẹ́rin oṣù wa mẹ́rin ọyọ lójú sọ́mọ̀ lónìí bí wọ́n ṣe tó àwọn ń táwọn nu òun lọ́tọ̀ òun ṣé mádẹ́ni wọ́n wà successful jama sálàfí oyè kò lè fẹ́ tálàfí àwọn náà pè ní sálàfí onílẹ̀ni tó dé olójú ọ̀nà sàhábà ìpínlẹ̀ àwọn sàhábà ti sẹ̀sẹ̀ láti ṣe tálàfí làwọn tí wọ́n máa ń sọ pé bẹ́ẹ̀ bá ti fi spoon jẹun ti di kèfèrí àwọn jàbàtíyà àwọn tálàfí nù àwọn èèyàn ń bẹ̀ sí jẹ́ ni atilafa yutilifuna hadha ad-din
ní mẹ́ẹ̀ bá fi spoon jẹun ó ní gbogbo iṣẹ́ eré yẹn pátá tẹ̀yìn ti ṣe pátá gbogbo ẹ ti bàjẹ́ ọ́ dèrò mẹ́lọ́ọ̀ mi wọ́n tó bá ní fóònù mi ń sẹ́ndẹ̀ sọ sẹ́sìn ni wọ́n ní tẹ̀síwá lọ́wọ́ bàbá ìyàwó wọ́n ní kò ní ìdíkóso yìí fáwọn ọmọ kì í ṣe pé ń pè àlìjànú o kì í ṣe pé ń pè àlìjànú o wọ́n gbé sábẹ́ òfin pé tí ọmọ bá jẹ́ mùsùlùmí tí bàbá bá jẹ́ káfíìrì sábà pé bàbá kan mọ̀ pé ẹ fẹ́ mọ̀ òun ni kò lè so yìgì fún yín ọ̀dọ̀ ẹ lọ high court ní islamic ẹ̀ bóun náà pè sharia court ibẹ̀ ẹ̀ lẹ́tì lọ lè so yìgì àbí lọ́dọ̀ ìmáàmù àdúgbò àwọn wá ti kàfàrà rẹ̀ nítorí pé mú tẹ̀sùbà ní lọ́wọ́ látara bẹ́ẹ̀ wọ́n wá so yìgì fúnra wọn láì nígbà yọ̀ǹda bàbá rẹ̀ wọ́n mọ̀ bí mo sì náà lẹ̀ níjọ́ ọ̀rọ̀ bá ti yé arábìnrin yẹn tó fẹ́ filẹ̀ mọ́lẹ́dì òní dàrú àyìnbó yẹn ní wọ́n tẹ́tí kò lábẹ́ wọn wípé àwọn ọmọ gbèsè náà làwọn ṣe wàhálà náà nìkan tó kú o torí pé àkídà mọ́ni hajj ti ṣe kí ni ó ti yàtọ̀ ọmọ ya oyè ọlọ́mọba aláàkóso àánú ẹni kọ̀ọ̀kan wa o ẹ̀sìn àtàgbọ́yé tí ó bá ti papọ̀ wàhálà ọmọ ṣẹlẹ̀ ọmọ fọkọ rẹ sínú súnà wẹ́rẹ́wẹ́rẹ́ tó fi gbọ́yé lẹ́ẹ̀fi ní túká wọ́n náà máa fàyàwó náà nígbà tẹ́ gba bídíà nígbà ẹjọ́ ṣe bídíà ní nígbà ìyá àwọ̀rí súnà sọ̀rọ̀ arábìnrin yẹn ọmọ tán wẹ́rẹ́wẹ́rẹ́ tóun ló fi ṣe kínní tóun ló fi gbàgbọ́ yẹ súnà yẹn ní ó jẹ́ kí ìṣẹ́mi yọ balance wọ́n sọ fún pé ẹ fẹ́ sọdún ipe ọ̀ya kan mọ́ gbowó kan lè fi múra ọdún lọ́wọ́ bá lọ́ọ́ àtàsímẹ́ǹtì lọ́wọ́ kó àtàsímẹ́ǹtì ṣe rí ọ̀fẹ́ fi dùn ọ́nú wọ́n sì ti gbọ́ yé pé obìnrin tí máa ń lọ àtàsímẹ́ǹtì o màlẹ́wò náà ni wọ́n ṣe pèlè ọlọ́run ti ṣe pèlè obìnrin tí máa ń sorun mọ́ irun bó ṣe rí irun yẹn lérí rẹ̀ sínú lọ́ọ́ dùn jọmọ́ tọ́wọ́ padà yá gan o lè fà á lérí ẹ̀ kó fà á tu lérí ẹ̀ àbí omi sísọ̀tù kó fi ṣe kíni kó fi gé ìdí wà gbọ́ yé òun ò ṣe kíni òun ò gbọ́ yé a máa sọ àwọn ọmọ ìyàwó wa àtàwọn ọkọ wa mọ́bi tá a máa lọ alẹ́kọ̀ọ́ tá a máa lọ tí àgbọ̀ yọ ọ́ fi ṣe kíni tó fi balance láì ṣe bẹ́ẹ̀ ọmọ ìyá ẹ máa fa kùrákù ẹlẹ́kẹta nínú àwọn asbáàbù wal-mashākil òun náà ni kéèyàn fẹ́ yàwó tí ò nífẹ̀ẹ́ sí àbọ́kọ tí ò nífẹ̀ẹ́ sí lọ́nà ṣìnà kán wá di ìyàwó túláàsì àtọkọ túláàsì wọn ò ní balance torí pé wọn ò wúra wọn ṣìnà ni wọ́n fẹ́ ṣe ló yíwọ́ gbogbo ìgbéyàwó yẹn ò lè balance ló sì jẹ́ pé lọ́ọ́ lè sọ́ra rẹ òun èèyàn rẹ nínú Islam boyfriend girlfriend kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ o orí ibú ni o ẹ sọ fáwọn ọmọ yín lọ́kùnrin lóbìnrin o tí wọ́n bá ṣe tán àti mari kan mari àmọ́ rẹ kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ nínú àwọn kan tí wọ́n máa ń da marriage rú nìyẹn kí ni solution òun náà ni pé fankihu ma taba lakum minan nisa ọlọ́run ní ẹ̀fẹ́ yìí tó bá wù yín nínú obìnrin ẹ má jẹ́ wọ́n fi kọ́ yín lọ́rùn ní túláàsì ipe ọgbọ́dọ̀ mọ́fẹ́ bó ẹ bèrè pé sọ wù ú àwọn ọmọ kéékèèké tí wọn ò tí bàlágà àwọn yẹn là máa fi ń lọ́kọ láì nígbà yọ̀ǹda wọn àmọ́ àwọn tó bá ti dàgbà ẹ̀yọ́ ọmọ ìyá mi tó stammer torí pé tí ẹni tó nífẹ̀ẹ́ sí tẹ ẹ bá padà fẹ́ abẹ́ ẹlòmíà ní ẹgbà tó ń wá wáyàwó tó ń wọ́kọ tó ń wò rí látijọ́ yìí ẹjọ́ òun náà ó ṣe kíni ẹjọ́ òun mọ́lẹ́ díẹ̀ ẹ yàtọ̀ sí bàtà bí bàtà ọba sáyẹ̀nsì máa yẹn lè bòyàn ẹ̀yọ́ mọ̀ ẹ̀mí bára sọ tó ń wọ́n bó ṣe kọ́ wọ́n tó bá kọjá sáyẹ̀nsì yẹn lè bò àwọn èèyàn yẹn lè kọ́ tiẹ̀ ọ̀rọ̀ ìyàwó kọ́ tẹ́ bá ti ṣe ágídù ó ti tán nìyẹn ẹlòmíà ní ẹbí òun sì filẹ̀ èmi kọ̀rọ̀rùn láti filẹ̀ wọ́n ní mo kó pẹ̀ kí mo yà á bàrà wọ́n lẹ́yìn òkú dáadáa ni téèyàn bá kó dáadáa kò síbi tó yà sí ibi bá ti yà sí òun náà máa yà lọ́bẹ̀ ni ẹ máa jà wọ́n máa parí ẹ̀ ta ló wọ́n lọ ó lè jáde yóò tó wọlé padà ọwọ́ wàhálà nù bí wọ́n jáde fún yóò tó wá kó bọ́ mi tó ṣe kí ni ibi tó lọ a ní àwọn àti màdírẹ́sì yìí àti mọ̀bí tẹ wà á ń bọ̀ láàrọ̀ la ó sì ká sọ́pà tàbá ìtọ́ wọlé pọ̀ ọ̀sán sì kárò kó tó padà sí kárò báyìí ọ̀kẹ́lẹ̀kùn a ní wọ́n ti tún dé sí ọlọ́run ibo lè fẹ́ sálọ ló sì jẹ́ pé fẹ́ obìnrin tó wọ̀ ọ́
ìwọ náà lọ́kọ tó wù ọ́ nítorí kí marriage ò lè bá ṣe kínní kó lè bá kalẹ̀. wa min asbabi al-mashakili imtina'u al-mar'ati an ta'ati zawjiha nínú àwọn tí máa ń fa wàhálà láàrin ọkọ àtìyàwó tí àwọn àlùfáà kà òun náà ni kí obìnrin kó lóun ọ̀tẹ̀ láṣẹ ọkọ òun. Allah subhanahu wa ta'ala ọlọ́run ọba aláṣẹ pa obìnrin láṣẹ ọlọ́run ọba ní kó máa tẹ̀ láṣẹ ọkọ rẹ̀. ọlọ́run fi hàn ọkùnrin pé ìwọ lọ̀gá obìnrin ọlọ́run ní àrìjáàl ọlọ́run ní ẹ̀rẹ́yìn ọkùnrin kò wà múnà ala nisa ẹ̀yin ní olùmójútó àwọn obìnrin bima faddala Allahu ba'dahum ala ba'd ẹ̀yin la ní kẹjù wọn lọ agbẹ́yìn lékè wọn ọkọ ju ìyàwó ẹ̀ lọ o ọlọ́run láwọn la tó bẹ̀ bima faddala Allahu ba'dahum ala ba'd ọkọ gbọdọ̀ gbà bẹ́ẹ̀ igbó òun ju ìyàwó òun lọ lẹ́yìn náà ìyàwó náà gbọdọ̀ gbà pé ọkọ òun ṣe kí ni ọkọ òun ju òun lọ fàálífà ya sayyidaha ládàlíbà ẹ̀rí ọlọ́run bá ní ìyàwó wal-aziz Sulaykha ó pàdé sayyidaha sayyidi ní ọ̀gá ó pàdé ọ̀gá rẹ̀ lójú ọ̀nà nígbà tó fẹ́ jáde àjẹ́ pé ọkọ wà sayyidu zawja ibi tó lọ́wọ́ wọn fọkọ rẹ̀ sí ìbẹ̀rẹ̀ ní kò fi sí kọ́kọ́ gbà kọ́kọ́ lòun kíyàwó náà gbà pé ọkọ òun náà lọ́kọ ọ̀gá sì lọ́kọ ọlọ́run mi wọ́n fọ dọ́lọ́lọ́ ba'dahum ala ba'd ọlọ́run lémi ni mo ní káwọn ọkùnrin kí wọ́n jẹ́ ọ̀gá fẹ̀yìn tẹ́jọ́bìnrin tọ́dọ̀ bá ti wá ní báyìí ẹni tí ó bá ti jọ gàá máa tẹ̀lé àbá ní tẹ̀lé náà a máa tẹ̀lé ọlọ́run bá aláṣọ́nù àyà kan wọ́n ní wáyé ní àtọ́ ànàkún ọlọ́run bá ní táwọn obìnrin tí wọ́n bá ti ń tẹ̀lé yín fala tabghu alayhinna sabila ọlọ́run ní ẹ gbọ́dọ̀ kọjá àlà lé wọn lérí ọlọ́run ní táwọn obìnrin bá ti ń tẹ̀lé àṣẹ yín kí là ń gbọ́ yé mẹ́ọ̀ kí là ń gbọ́ yé ìtumọ̀ ni pé wọ́n gbọ́dọ̀ máa tẹ̀lé àṣẹ wa ọlọ́run ní tí wọ́n bá ti wá ń tẹ̀lé àṣẹ yín ṣe mọ̀ pé wọ́n ti ń tẹ̀lé àṣẹ yín báyìí o fala tabghu alayhinna sabila yín náà ẹ má kọjá àlà lé wọn lérí inna Allaha kana aliyan kabira torí pé ọlọ́run ọba aláà tóbi ó sì lágbára lérí ẹ̀yin náà ju bẹ́ẹ̀ yín ṣe lágbára lérí àwọn lọ ọlọ́run jẹ́ wáyé pé tóbi rẹ̀ má ti ń tẹ̀lé àṣẹ rẹ̀ má yàn jẹ má torí pé ń tẹ̀lé àṣẹ rẹ̀ kọ́ wá ń lo opportunity yẹn kọ́ ọmọ wá hàn lè mà ìyàwó mi tí má ní kó dúró yóò dúró tí má ní kó jòkó yóò jòkó tí má ní kó sùn yóò sùn ọwá lo opportunity yìí ti ń ṣe yẹn ọwá fi ń dà láàmú ipe o sì gbọ́dọ̀ lọ́dọ̀ yàrá àti bàbá rẹ̀ fọ́dún kan kọ́mọ́rì yàrá àti bàbá rẹ̀ fọ́dún kan inú tíra òní yẹn wà á ní má sọ bẹ́ẹ̀ fún yọ̀gbọ́ ọlọ́wọ́n bá ní ẹ má kọjá àlàlẹ́ wọn lérí ọ̀yá wọn wọ ṣòkòtò káàkiri mo fẹ́ kọ́ ọmọ wọ ṣòkòtò káàkiri wọn mọ̀ bó ṣe fáyì tó àwọn ọkùnrin kan lérí wọn ti lọ́ débẹ̀ ipò mo fẹ́ kán mọ̀ bí yàwó ṣe dá tó gbogbo àṣẹ tí ọlọ́wọ́n bá àlá tí ọba ní kọkùnrin ọpa obìnrin kò gbọ́dọ̀ yapa àṣẹ ti Ọlọ́run ibi àti lọ ni pé tó ìyàwó bá ti lóhùn ò ní máa gbọ́rọ̀ sọ́kọ òun lẹ́nu márèjì rẹ̀ ò lè láṣeyọrí kò náà ò lè fọkànbalẹ̀ kò ní gbádùn ayé ẹ̀ torí bí gbádùn wà náà ni pé kẹ́ ẹ máa gbọ́rọ̀ obìnrin tí máa ń gbọ́rọ̀ yẹn mọ̀ nífẹ̀ẹ́ rẹ̀ gan ẹ̀mí yẹn balẹ̀ lérí ẹ̀ ipò tí mo ní kó ṣe lẹ́sìn ń ṣe kí ni ń ṣe lọ́wọ́ tí mo ní kó fún àwọn ọmọ mi kọ́dà bí bẹ́ẹ̀ ń kọ́ ká kú ẹ̀mí yóò sì balẹ̀ pé ẹ̀yìn mi ò ní bàjẹ́ torí ìyá alágbájá máa ń ṣe kí ni ní máa ń gbọ́rọ̀ mo ti ṣe wàsíyà fún ipò àyè máa ọmọ yìí o àwọn ọmọ yìí o ètò ìmọ̀fẹ́ kí wọ́n dà kí wọ́n yà ní o kí ládàá àwọn kó lè máa bá mi nínú sàárè àwọn obìnrin tí ì gbọ́rọ̀ ojú ayé rẹ̀ kan ló ti máa sunkún ẹni tí ó tẹ̀lé ọ lójú ayé ni ó tẹ̀lé ọ nígbà òkúta àwọn obìnrin mi dá débi pé ọkọ wọn jáde láyé wọn dẹ̀ máa sọ fáwọn ọmọ pé wàsíyà bàbá yín àsọlẹ̀ bàbá yín òun náà ni pé ìkan báyìí kéwù ní kẹ́kẹ́ o àsọlẹ̀ bàbá yín òun náà ni pé ẹ tètè má rí o yóò sì máa ṣiṣẹ́ lérí ẹ̀ bí ìgbà tọkọ rẹ̀ ń bẹ láyé kì í sọkọ yẹn ní tijú mọ̀tá ní tijú jọba Allah ní tijú ọlọ́run ní kẹ́ tẹ̀lé lára ọkọ kọ́dà nígbà bí ọkọ máa ṣàwọn àṣìṣe yọmọ hàn ilé mọ̀ tó náà mọ̀ pé òun ṣàbùsì
ẹ̀yin náà ẹ má wá fi mistake kẹ́ fi correct mistake ẹ̀yin máa tẹ̀lé àṣẹ Ọlọ́run lára títí ẹ̀ kẹ́ wá wo bí tọ́lọ̀ yẹn já sí Ọlọ́run ní fasalihatu àwọn obìnrin dáadáa qanitatu òun náà làwọn tí wọ́n tẹ̀lé àṣẹ ọkọ wọn ẹ̀yọ́ mayami ó di mélòó ta kàn sí kíláàsì làwà ó di mélòó ó di mẹ́rin alákọ̀ọ́kọ́ ìbẹ̀rù Ọlọ́run ẹlẹ́ẹ̀kejì ká má jẹ́ sìn ọ̀yà pa ara wọn alákọ̀ọ́kọ́ àìníbẹ̀rù Ọlọ́run ni o àbí ní máa ń fà ẹlẹ́ẹ̀kejì kẹ́sìn ọ̀yà pa ẹlẹ́ẹ̀kẹta ká má nífẹ̀ẹ́ ara wa kọ́lọ́ lè gbóyún oyé kaba ti gbóyún ó jìyà oyún tó gbé yẹn ọkọ yẹn ń hàn lẹ́mà tó ti mọ̀ pé ó ń sìn náà ni ọ́ ìyàwó yẹn náà ò ní gbọ́dọ̀ ó ti mọ̀ pé wọn náà ọkùnrin yẹn ó ń sìn náà ni ọ́ yìí máa ń da sìnà ní kéèyàn fi sìnà bẹ̀rẹ̀ gbèsè ayé yìí máa ń tẹ̀lé yẹn dọ́jú alẹ́ ni àbí tọ́lọ́ máa fẹ́rí dìyàn yóò wọn dáhùn rántí bẹ̀rẹ̀ yìí wọn náà làwọn fọ dàfà yìí olórí burúkú ní ẹjọ́ o yóò lè sọ yọmọ sí kíni yọmọ ro tọ́ba fẹ́ kó tó wọlé òní bóyá kọ́ máa lé pé ìranù tó gbélé òtún sí kíni ó ní tó bẹ̀rẹ̀ wọ́n mú lágbájá mo lọ́wọ́ olówó lọ́dọ̀ àwọn ẹgbẹ́ rẹ̀ ti bo oníbo lásìkò ládùúgbò bo ó ní ìtọ́wọ́ ayé rẹ̀ gbọ́jà náà ni ọba ń fún nọ́mbà rẹ̀ ìtí rò ní pé kọ́ máa di pé ó ti tún bẹ̀rẹ̀ ìranù rẹ̀ tó sí kíni àmọ́ tí ọba rẹ̀ ìranù ẹ̀dá kò ṣe wọ́n máa fi alẹ́kẹ́sàn fẹ́ kàn nídìí bẹ́ẹ̀ ó di mẹ́ta ẹlẹ́ẹ̀kẹrin òun náà ní kí obìnrin kọ́ mọ́ gbọ́rọ̀ sí ọkọ lẹ́nu gbogbo tó wù kọ́lọ́wọ́ bá aláà fún ọ nínú mọ̀ ọkọ rẹ lọ́gá rẹ tó bá ti gbà bẹ́ẹ̀ ọ gbádùn lé ọkọ gbogbo tó wù kọ́lọ́wọ́ fún ọ nínú owó ọlọ́run fún obìnrin mi lówó jọkọ lọ iṣẹ́ tí ń ṣe irun owó mẹ́jọ kọ ẹ lọ owó yẹn ò ní tìmọ̀ bó jù lọ òun àtọwó yẹn wọ́n jọ máa tẹríba fọkọ ẹ̀ gbogbo àwọn eléyìí ní jẹ́ kí wàhálà ó ṣẹlẹ̀ nínú ìgbéyàwó ayé mọ́múra àti àdébẹ̀lẹ̀ yìí kéye obìnrin máa tàtì tọ́ba ilé kú wọ́sẹ̀ ojú wa àníhà rọ́ọ̀dín ọkọ rẹ̀ wá yọ́nú sí inú ọkọ rẹ̀ dùn sí lérí ìwà rẹ̀ tí ń wù dakalatil janna yóò wọ àlìjanna ó wọ àlìjanna pẹ̀lú kọ́ máa tẹ̀lé àṣẹ ọkọ wà àti ba'laha qila laha àdìsí kan ní obìnrin tí ń tẹ̀lé àṣẹ ọkọ rẹ̀ wọ́n sọ fún un pé udkhuli min ayyi abwabil jannati thamaniyati shit wọ́n ní kó wo ojú ọ̀nà tó wá wọ̀ ní àwọn ojú ọ̀nà mẹ́jọ tó wà àlìjanna gbàbẹ̀ wọlé iṣẹ́ wo ló ṣe tó fi dán gba ojú ọ̀nà kan wọlé èyí tó bá wù mẹ́ ń tẹ̀lé àṣẹ ọkọ rẹ̀ àṣẹ ọkọ kìí ṣàwàdà ibẹ̀ ni ṣètàn ti bá tọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin jẹ́lẹ̀ ni yóò gbé òun ẹlẹ́mìí kò ṣe ní kankan kò lówó kò ní mà òye kò ní fábílì kan náà tí àwọn èèyàn mọ̀ agídí nìkan ló ní agídí yóò sì kó bá a dojú alẹ́ adéṣà ni mo ní í ṣe òun sì títí lọ́dọ̀ ya lóhùn òṣèlú náà àṣẹ ọkọ tí ọba ti yapa àṣẹ Ọlọ́run ọba ọ̀ràn yẹn ni o ó dùn náà fìlà lọ o ẹ̀yọ́ màyá mi anabi yìí sọ̀sọ́lá ó ní obìnrin tó bá fẹ́ gbà wẹ̀ Monday àti Thursday kí ni anabi ní kó ṣe anabi kó lè gbàṣẹ lọ́dọ̀ ọkọ rẹ̀ kó tó sáfù àlá torí pé náfìlà ni Ramadan nìkan ni ò ní ìdí kó gbàṣẹ àmọ́ àwẹ̀ náfìlà báwẹ̀ náfìlà ṣe tó wọ́n ní àṣẹ ọkọ ju kó gbà wẹ̀ lọ ọkọ ní kọ́ ọmọ bọ̀ wálé rí bẹ́ẹ̀ ni Ọlọ́run gbà wẹ̀ Monday èyí tó kọ́ ní kọ́ wá ṣe yẹ ó ju èyí tó fẹ́ ṣe yẹ lọ níláàdá wọ́n fi búdí àádìkún sọ̀dọ̀kọ̀ àdéhùn tẹ́ bá láṣepọ̀ ọ̀nẹ́bí ẹgbà ládá tẹ́ ẹgbà mi ò ju ládá àwẹ̀ tó fẹ́ gbàjọ yẹn lọ torí náfìlà ní àwẹ̀ wá yẹn wá mọ̀ bọ̀ yẹn ọ̀ràn yẹn ni kọ́mọ̀ sí kéwúké o ọmọ sí fati wá gbọ́ tọmọ ọ̀run gbọ́dọ̀ rà o wọ́n fati yọmọ sí wíríwírí ìkẹ́kọ̀ọ́ yẹ ẹlẹ́karùn-ún òun náà ni ìṣẹ́ ẹlẹ́karùn-ún òun ní kíni òun ní ìṣẹ́ kí náà pè bẹ́ẹ̀ Ọlọ́run ní jámọ̀ ọ̀sàmí wọ́n ti ní kí ní jẹ́sẹ̀ ó ní Ọlọ́run ní jọ mọ́ Ọlọ́run ní jámọ̀ ìṣẹ́ àdánwò ni nínú àwọn àdánwò ayé nìṣẹ́ òsì ni wọ́n pè ní ìṣẹ́ kéèyàn ọkọ̀ ọba pọ̀ kọ́mọ́rin tí ó ṣe kíni ní tó fẹ́ mú jáde wọ́n fẹ́ dáná gáàsì ti tán kerosene ti tán wọn ò rówó rà sáná tó bá ti ṣẹlẹ̀ nínú ilé wàhálà ṣẹlẹ̀ kò sí ilé kan tí ìṣẹ́ ọwọ́ tí wọ́n balance ń bẹ̀ àbí àlùbókulu máa ojú dìlgínà àbí kọjá pé owó wà àmọ́ arákùnrin yẹn yahun ilé yẹn náà ilé ìṣẹ́ náà ni
owó kan bẹ́ẹ̀ lé àbí owó tí wọ́n rí ná kí yàtọ̀ láàrin ìyá alágbájá tí ọkọ tí ò lówó tí ń sọ́fà àtẹ̀yìntọ́kọ tí ẹ̀ lówó tóun náà ń ṣe kí ni tóun náà ń sọ́fà kí ni yàtọ̀ láàrin méjì jẹ́ mọ́ àwọn méjì ìjọba ronú nínú lé ní. iṣẹ́ yìí ọ máa ń da márèjì rú làwọn ọkùnrin láti tẹpá mọ́ iṣẹ́ dáadáa. sẹ́dá àwọn ìyàwó wa àwọn kánìkan ra oúnjẹ o ọlọ́run ní kíyàwó rẹ̀ ra oúnjẹ o ọlọ́run ní kíyàwó rẹ̀ kó ra aṣọ o ọlọ́run sọ pé kíyàwó rẹ̀ kó gbalé o àbí kó kọ́lé ìwọ lọ́lọ́run ọba aláàfin kọ́ lọ́rùn ọ wàá ń ṣe bẹ́ẹ̀ ọ wàá lọ lè gba aládá tó fi wà dìjọ́ náà lérí ẹ̀ tó o bá wá tẹra mọ́ṣẹ́ tí márèjì bá fi dàrú tíyàwó bá fi lọ tọmọdé bá fi ráre tí wàhálà bá fi ṣẹlẹ̀ nínú ilé ó jìyà rẹ̀ láyé àti lọ́run ọlọ́run gbéṣẹ́ fún ọ gbé kalẹ̀ ọlọ́run ní wa 'ala al-mawludi lahu rizquhunna wa kiswatuhunna bil ma'ruf ọlọ́run bá ní wal walidatu yurdi'na awladahunna hawlayni kamilayni liman arada an yutimma ar-rida'a ọlọ́run bá ní rí àwọn obìnrin wọ́n lẹ́tọ̀ọ́ láti fọ́mọ wọn ní ọyàn fún ọdún méjì fẹ́ni tó bá fẹ́ kọ̀mpilìtì ẹ̀ bẹ́ẹ̀ ẹ̀dá kùntà ní fún yàn lọ́yàn ọkọ ni àbí ìyàwó tọ̀ sẹ́wọ̀n pé iṣẹ́ tí wọ́n nìyẹn ọyàn fúnfún yẹn ṣe iṣẹ́ kékeré ma yóò máa sáré bọ̀ tásìkò bá ti tó anyway tó bá ti wà pé ọmọ àwọn ò tí ì ṣe kínní kò tí ì mọ̀ yàn yóò sì máa jẹun oúnjẹ ọba àmọ́ wù jẹ yóò máa jẹ nítorí kọ́mọ rẹ lè ba àrọ́yàn mu tọ́mọ bá ti wá ń ké lóru yóò jí túláàsì yóò gbóyàn fún ọmọ ti sùn látago mẹ́sàn-án àbí pé ìyá wa sùn lágo mẹ́wàá àbọ̀ nígbà òdì lẹ́mú ọmọ jí nígbà ọmọ ti jí kí ni ìyá náà ṣe ìyá náà ti jí nìyẹn oorun 30 minutes ẹ ti tó ó láti fún lọ́yàn ìdí ń ṣe yẹn iṣẹ́ ni àwọn iṣẹ́ àwọn obìnrin lé nìyẹn ọlọ́run wa ni tí wọ́n táwọn yẹn bá ti wá fún àwọn ọmọ lọ́yàn wọ́n wá ní wàhálà ni mọ̀lúdì là ọlọ́run wa ní ẹ̀wà rẹ̀yìn ọkùnrin tí wọ́n bímọ fún rizquhunna rí arísìkì tí wọ́n máa ná tí wọ́n máa fi jẹun wàkísíwátòhunna àtàṣọ tí wọ́n máa wọ̀ aṣọ ọ̀sàlẹ̀ aṣọ àárín àti jàlibáàb ọlọ́run wa ní alẹ́ mọ̀lúdì làwọn ẹ̀yìn ọkùnrin láfi kọ́ lọ́rùn o kẹ́ ẹ lọ lè wá arísìkì tí wọ́n máa ná kẹ́ ẹ sì lọ lè wá aṣọ tí wọ́n máa ṣe kí ni tí wọ́n máa wọ̀ askinuhunna min haythu sakantum min wujudikum ẹ fi wọ́n bọnú ilé ẹ kọ́lé fún wọn kẹ́ wá dì wọ́n sínú ẹ̀ kò sí tó kan obìnrin pẹ̀lú simenti kò sí tó kan obìnrin pẹ̀lú block kò sí tó kan obìnrin pẹ̀lú baba landlord kò sí tó kan obìnrin pẹ̀lú baba landlord ta ni yóò gbalé ta ni yóò kọ́lé ọkùnrin. tọ́ba ti wá ní ọ̀lẹ́ àfàjò ni ọ́ ọ̀nyẹ́gbẹ̀ ní ọ̀lẹ́ àfàjò bójú bá ti sún lágùn 6 àbọ̀ láàárọ̀ kò tí mà bí ọ̀rọ̀ bí onírọ̀ yọ lọ lè ṣe kínní yọ lọ lè yí sọborí babaláwájà lóbi sẹ́ni àníyá òjò yẹn fẹ́ rọ̀ ni ọ̀fẹ́ nífa ọ̀fẹ́ kò tí bẹ̀rẹ̀ bójú wọn bá rọ̀ mọ́ inú rọ̀ mọ́ bàjẹ́ ìfikílódé tí òjò yìí tó wà rọ̀ èmi ò fẹ́ lọ́bi sẹ́lẹ̀ ni wọ́n bá mu tí àtẹ̀yìntà yọ wá sùn ọ̀lẹ́ ilé rẹ̀ ọ̀dàrú ọmọ mọ̀ pé alimalu owó rukunun min arkani din wa dunya rukunun min arkani din wa dunya ìgbà ọlọ́run ní òpó ìsìlámù márùn ẹ̀dá èyí tó fi sáàrin yẹn kọ́ kí ni wọ́n ń pè azaka finance bò ní ebi òṣèlú nípa àwọn èèyàn sẹ́ni tí sàkà bá ti wó tí o bá ti sí sàkà mọ́ oye imani owó ìrun owó àwẹ̀ owó lẹ́yìn náà ajínigbé oṣù kínní yóò wò wọ́n lọ́nà lọ́mọ́ká kọ́ ló lówó sọ pé o fẹ́ gbà Ramadan o ní jẹ sàárì o sì ní sínú wọ́n sọ pé o ní mani oye ẹni tó fi pa ní mani tó fi pa dáadáa imani ọyẹ ilé ò lè balance àfi kó jẹ́ pé financially wọ́n ṣe kínní wọ́n balance sẹwárí ọlọ́run yóò bù fún wájúra wa lọ kájúra wa lọ yẹn ọwọ́ ọlọ́run yẹn wà ìyàwó lágbájá oye òun máa mu pure water
ìyàwó tamado wọ́n máa mú bọ́tú wọ́tà omi náà lomi ń ṣe kíni ni lomi ń jẹ àwọn kan máa jẹ̀bà àwọn kan sì máa jẹ iyán àwọn méjì náà wọ́n máa ṣe kíni ni wọ́n máa jẹun ẹnìkan máa lo ewédú ẹnìkan máa lo lá ọlọ́run wá báláǹsì ọ̀rọ̀ fìnánsì nínú ilé débi pé ó tún sọ fáwọn ìyàwó pé ìtìpá wọ̀ bá ká ẹ máa ń là á bọ̀ wá ní ọ̀run ọlọ́run bá nílé yóò ń fèk dò sáàtì mi sáàtì ọlọ́run láwọn tó bá ní owó tó pọ̀ láàrin yín ọlọ́run ní nínú owó tó pọ̀ yẹn ẹ bù ń bẹ̀ fáwọn ìyàwó yín kó pọ̀ mi sáàtì ọlọ́run ní ẹ bù fún wọn kó pọ̀ wọ́n máa ń kódérò alẹ́ yẹrẹ skul ẹ̀ tó bá dé pé níwọ̀n bá náà lábá fún falẹ̀ yóò ń fèk mímà àtàwùlọ́ nínú kòtò yẹn nínú kékeré tá a bù fún yẹn kó bù ń bẹ̀ kó fún ìyàwó ẹ̀ sáà mọ̀ pé ẹni àkọ́kọ́ àti ẹni kejì wọ́n jọ náwó ni àbọ̀ tí wọ́n bù yàtọ̀tọ̀ níyàwó kan òfin ní máa sọ fún ọkọ rẹ̀ pé ọkọ rẹ̀ ti tòun oyè fúrísà tí wọ́n ń lò nulẹ̀ ọ̀gá tó sámà ó sì gbọ́dọ̀ rà ọkọ tòun ń sẹ́ńlẹ̀ gbọ́ ọkọ tẹ̀ ń wa kẹ̀kẹ́ náà fẹ́ẹ́ wọ́n ti sọ fún wọn gbẹ́ni títí sẹ́ni epo ní ọkọ̀ wà ní jẹ́nà àbí wọ́n sọ bẹ́ẹ̀ sọ́lọ́ ní owó lòun fi tọ̀ ní jẹ́nà ìbẹ̀rù ọlọ́run fi tó àtẹ̀sìn ilé ayé ìfásitì díẹ̀ náà ní kálukú lòyìn tí ó lò yóò kó mbẹ́ ẹlòmíì ò tún dé ọlọ́run ní la yukallifu Allahu nafsan illa ma ataha ọlọ́run bá ní òun ò gbé ẹrù tẹ́mi kan ò lè rù òun ò dì í rù lérí o àwọn ọlọ́run bá ń bá wí bẹ́ẹ̀ o indirectly àwọn ọlọ́run bá wí alọ́mọ àwọn tọ́lọ́mù bá wí bẹ́ẹ̀ o àwọn ìyàwó wọn lọ́mù bá wí pé ẹ má dìdì kudi ru o aṣọ ọ̀sàlẹ̀ aṣọ àárín àti jàlúbáàbù ó ní gírèdì àbí ìtìpa kálukú bá kání kọ́ra fún ìyàwó ẹ̀ àmẹ́ni tí máa ń sa àwọn ọlọ́run sì hàn lè mà ẹni tó ní tí wọ́n ń fi èékánná mú owó bígbà tí ò ní wàhálà ńlá ni nínú wàhálà tí ó ṣẹlẹ̀ ni pé sunna permit ìyàwó rẹ tẹbi bá ń pa wọn tó bá lówó lọ́wọ́ tó fún ọ lówó oúnjẹ ká lè mú owó mi tó fi pamọ́ sí Abu Sufyan ìyàwó rẹ lè bá nẹ́bà Muhammad ọlọ́kọ̀ ọ̀hún ṣahí ọláhùn ní ahùn ní Abu Sufyan ebi sì ń pọ̀ wọn àtọmọ ànábì ní kúti mi má lè yí má yẹ kí fi kí wọ́n wà ládàá lọ́lẹ̀ mú nínú ibi tó kówó sí déédé tí ó tó wọ́ jẹun àtàwọn ọmọ déédé má yẹ kí fi ẹ bá dẹ́mi sọ̀rọ̀ yẹn ànábì ní kókó wẹ̀ o ànábì ní má yẹ kí fi déédé tí ó tó wọ́ jẹun tó wá jẹ́ pé 10,000 ẹ bá ń gbà lọ́sẹ̀ kó 10,000 nínú àpò rẹ̀ bàbá sì jẹ́ pé 5,000 lẹ́yìn máa ń gbà 5,000 ló mú bàbá sì jẹ́ pé ojoojúmọ́ lọ fẹ́ mọ mú náà ni mú dèdè 2,000 tẹ̀ ń ná lójúmọ́ ẹ̀yìn ti yín 600 lẹ́yìn ná mú 600 naira má mú owó kọjá tí máa ń ṣe kí ni tí máa fún yín ọlọ́run ọba ní sayaj'alu Allahu ba'da usri yusra ọlọ́run wá sọ fún gbogbo wa pé ẹ̀yin àwa tá a ti nítò nǹkan tá à ń bá wọn ọkọ̀ wa máléèjì yẹn ọlọ́run ní yọ padà dẹ̀ o Allahu Akbar ọlọ́run ní ìwọ̀n padà dẹ̀ o tẹ́ ẹ̀ bá ṣe kíni tẹ́ ẹ̀ bá kọjá àlà tẹ́ ẹ̀ bá ṣe sùúrù sayaj'alu Allahu ba'da usri yusra ọlọ́run ní padà dẹ̀ ìdẹ̀kùn padà wá bá yín lérí ìṣesí tẹ̀ wá yẹn ẹ̀yọ́ máa yá mi. ẹlẹ́ẹ̀kẹfà arọ́gbàtú fi tẹ̀gìrì àkhàr arọ́gbàtú fi tẹ̀gìrì àkhàrí tẹ̀gìrì kàmìlà kò ní bó ṣe rí gẹ́lẹ́ oyè àbí bẹ́ẹ̀ sì kọ́ ó fẹ́ jẹ́ kí ìyàwó rẹ̀ ó dà gẹ́gẹ́ bí màláyíkà tí ò sálẹ̀bù kankan ní ààrẹ ìyàwó náà ń kọ̀ǹpilẹ̀ ní ọkọ wa ní òun fẹ́ kọ́kọ́ wọn dàbí màláyíkà tí ò ní sí àlébù kan ní ààrẹ wọ́n ní ìròrí yẹn ìmọ̀ ń dá wàhálà lẹ́nu nínú ìgbéyàwó ọlọ́run bá aláàní wa ashiruhunna bil ma'ruf ọlọ́run ní ẹ bá àwọn ìyàwó yín lò dáadáa fa in karihtumuhunna tẹ́ bá ṣe ìkórìíra wọn bóyá ìkórìíra tinú ara àdámọ́ oyè àbí ìkórìíra ti ìwà tí wọ́n bá ní obìnrin yẹn ọkọ yẹn kórìíra rẹ̀ nínú kọ́ jẹ́ nǹkan kan bẹ nínú ara rẹ̀ táwọn ò rí tọkọ rẹ̀ rí tọ́jú àdámọ́ àbí kó sì jẹ́ ìkórìíra èyí tọ́jẹ́ ti ọ̀kan nínú àwọn ìwà tí ń wù fàásà an takrahu shay'a
ọlọ́run bá ní ẹ lè kórìíra nǹkan kan lára obìnrin tẹ́ ẹ bá ṣe sùúrù wa yaj'al Allahu fihi khayran kathira ọlọ́run bá aláwo fi oore rọ́pò kí wàá sọ̀rọ̀ kékeré khayran kathira àwọn afáàdé òṣèlú wọn gbá yà yẹn mú wọn ní asàlá ayin yarzuqaka minha awladan salihin ọlọ́run lè padà fún ọ láwọn ọmọ olóríire àwọn ọmọ àgbẹ̀yìntẹ́yìn ṣe àwọn ọmọ dùnú látara sùúrù tó ṣe lára ìyá wọn sáà ṣe sùúrù lára ìyàwó àbáde ṣe sùúrù jama ìyàwó rẹ̀ harun sọ ṣe sùúrù àbóde ṣe sùúrù tọ́lọ́lọ́run ti promise tó wá ṣe sùúrù khayran kathira ìyàwó rẹ̀ ọyọ bùn ọba ti wọlé báyìí ọmọ fẹsẹ̀ kó ráìsì ọ̀n dé bẹ́ẹ̀dúrún báyìí tó gbọ́n bẹ́ẹ̀dì báyìí yẹ̀pẹ̀ ní rẹpẹtẹ yẹ̀pẹ̀ lédi bẹ́ẹ̀dì nígbà wo tipa já yẹ̀pẹ̀ síbi ó dé tọ́lẹ̀tì báyìí pampasì àti dáìpà lọ́bí ilẹ̀ mo láwọn àṣì báyìí ó sì rárá ń bómi ó flush àbí ó fi súnmọ́ lọ ọ̀wá ní dákẹ́ barakallahu fikum jazakumullahu khair ẹni káwọn ọmọ ṣàtúnṣe àwọn ilé ìgbọ̀nsẹ̀ yẹn àmọ́ kan ní ẹ dákun irú ìyàwó dákúdákú ọmọ wa fẹ́ báyìí ẹ dákun ẹ gbà bí èyí sì máa wá yọ ọmọ báyìí wọ́n gbọ́ lẹ́kejì àbí wọ́n gbọ́ lẹ́kejì yẹn wọ́n gbọ́ ẹni tí yẹ̀yẹ́ ìyàwó rẹ̀ ta ní yẹ̀yẹ́ ìyẹ̀yà rẹ̀ gbogbo obìnrin kọ̀ọ̀kan ló ní fọ́ní kárátà kò sóbìnrin tí ò ní tiẹ̀ ọkọ kọ̀ọ̀kan lọ́mọ tíyàwó ní èmi ojú kòkòrò ni bí kò ṣe bẹ̀tán lóòjọ́ kó sì jẹ́ tán ní lóòjọ́ ẹ̀wọ̀n torí yẹn lé obìnrin kò lé nà ọ́ ìtọ́lá ń sọ náà nìyẹn nǹkan tó ó kórìíra kànsákànsá ó lè jẹ́ nínú ìwà rẹ̀ ó lè jẹ́ nínú ara ẹ̀ arákùnrin kan jẹ́ oníyàwó òun ó ní body odor ó ní mouth odor àfọwọ́ ni ó ní solution wà kan rí àwọn doctors olórí díùsì díẹ̀ náà ni àmọ́ kìíní yẹn ọ̀dà ó lè tó wọn mọ̀ sí ni pé táwọn bá ti fẹ́ sọ̀rọ̀ òun ó dúró ní ara ògiri alákọ̀ọ́kọ́ òun ó sọ fún pé kó dúró lára ògiri ẹlẹ́ẹ̀kejì pé bóun ṣe fẹ́ nìyẹn kó tó wọ́n sọ fún wípé ìtọ́jẹ́ kó wọ́n ṣe tó wọ́n ṣe nìyẹn torí wọn fẹ́ bànú jẹ́ òun sì nífẹ̀ẹ́ rẹ̀ torí Ọlọ́run ọmọ ya àwọn èèyàn fara da ní tójú bẹ́ẹ̀ lọ obìnrin mi ní ojú egbò adáàjìná láti bí ọdún mẹ́ẹ̀ẹ́dógún tọkọ rẹ̀ sì bá ṣe kí ni tí máa fara da tí bá ti fẹ́ máa rùn yọ bọ̀ sí bákólì yóò tún lọ wọ́n wù lọ àwọn èèyàn fara da nǹkan bá obìnrin mi àwọn ni kò ní fẹ́ kẹ kò ní fún yàn kò sì ní fẹ́ kí wọn náà ṣe kí ni kí wọn náà fẹ́ lòmíì àwọn yìí àmọ́ wa correct díẹ̀ àmọ́ kágbà pé gbogbo ẹ̀ kó lè wà corrected o tó bá lọ fẹ́ correct gbogbo ẹ̀ kó lè rọrùn anamí al-mar'atu khuliqat min dhila obìnrin adá wọn níbi egun ẹ̀ fata àtọwọ́ lan tastaqima anamí ni wọn ò lè tọ́ pátápátá tán o àmọ́ pé wọ́n sákèsí á sì ṣe faradà lẹ́ni wọn ọkọ náà lè ní tiẹ̀ oyè ìlà tí ń bẹ lára ẹlòmíì kì í ṣe ìlà kékeré kódà ẹlòmíì ní tàtún la ẹgbẹ́ ọ̀rọ̀ nígbà àwọn afẹ́tán lọ wá rí pé ó ti yá tàtún sára rí nígbà ìmọ̀ ni wọ́n fi yẹn lẹ ọmọ akájú kó ń bẹ̀ ẹlòmíì ìlà ni pé ẹ̀ ń kọ́ làkẹ́ sáwọn bàbá tí yóò mọ̀ pé làwùdá ni oníwọ̀n mọ̀ torí bẹ́ẹ̀ bá rí là lójú yàn kódà kí nìyẹn ọmọ dùn torí ọlọ́wọ́n bá aláàní ṣètọ́nù yóò dànkanrú débi pé fẹ́lẹ̀ yìí gọ́ yẹ̀rọ ní kálukọ̀lá yóò ní bọ́lọ̀ ń ṣe da yín ẹ̀dá tó àfikún òun fàmì sí. ẹlòmíì tó bá kọlà yọ kọ sọ fún wọn arábìnrin pé dákun sọ lè fẹ́ mi tó bá ní tó òun rọ̀jú nígbà tó dé pé wọ́n kọ́ fún yín lẹ́yìn kẹ́ kọ́ fún ara yìí ìlà kíkọ ó wà nínú àléébù lára yìnyín kátó wá gbé gbẹ́rẹ́ sẹ́ni gbẹ́rẹ́ tó rí yẹ ìmọ̀ni ti kó lára ẹ̀ ìmọ̀ni ti ṣe kí ni ó ti kó mbẹ́ ọ̀ gbàgbọ́ mọ́mọ́ rìfáàsì pé ajá ìwà lè jẹ́ tó ń sísí ìjàgbọ̀n yìí ó ti pẹ́ ìgbà tá a mọ̀ nù
pípọ̀ wà nínú kankan tó máa kórìíra ara ìyàwó rẹ̀ kò sí ó lè jẹ́ wà ó lè jáde mọ́ ọlọ́run bá aláàní tẹ́ bá ṣe sùúrù èmi ò fi yín lórí tọ́pọ̀ o ànábì la yafuruqu mu'minu mu'mina ànábì ní mùmínì òdodo kò gbọdọ̀ máa kórìíra mùmínì ẹgbẹ́ rẹ̀ kariha minha khuluqan tó bá jẹ́ pé àwọn ìwà kan bẹ tíyàwó rẹ̀ tí máa ń wù tí máa fi ń kórìíra rẹ̀ radiya minha akhar ànábì ní kó wò yìí tí ó ṣe tí ó da tí máa ń ṣe yẹn kó máa fi pàyí tí ó da rẹ̀ nínú ẹ̀mí rẹ̀ kò mọ bẹ́ẹ̀ ṣe àbí àmọ́ tí máa ha àwọn ọmọ rẹ̀ ń kóra ní báyìí inú rẹ̀ ọmọ dùn tó bá ti rún bẹ̀ lọ́wọ́ lọ́mọ rẹ̀ ti kóra hàn bó bá ti rún bẹ̀ ọbẹ̀ ìbànújẹ́ lọ́wọ́ lọ́mọ rẹ̀ ti pé kò wá má sọ wá mà ń gbà wẹ̀ lọ́wọ́ báyìí lóru àná àwọn ọlọ́kọ́ jíkí tó yí wọ́n máa fi parẹ́ ọ̀wá ní rí iyọ̀ àti magero mọ́ àkàrà lọ́mọ sí kí ni ọlọ́run ní sùúrù tó ṣe yẹ tó fi dànkanrú fún ọlọ́run ní ìfọ̀n olóore tọ́pọ̀ lára rẹ̀ ẹlòmíín torí ọbẹ̀ lé obìnrin jáde lé wọ́n sì ní ọlọ́bẹ̀ lọ́lọ́kọ kì í ṣe àwàdà bọ́ọ̀ bá ti mọ bẹ́ẹ̀ ṣe inú ọkọ rẹ̀ olódò èyí ń bọ̀ látàárọ̀ ó fowó lẹ̀ ọkọ̀ fowó lẹ̀ àbí ní tí wọ́n ń bọ̀ látàárọ̀ ebi wọ́n ń pa ọwọ́ àdófò méjì ọlọ́run bá aláàkọ́ torí ọ̀rọ̀ tá a sọ yìí ọ̀rọ̀ ńlá ni kò lè kọ́ padà lọ́wọ́dọ̀ àwọn fámìlì yìí àyìn tó bá mọ̀ bẹ́ẹ̀ ṣe nínú wọn kò ní kọ́kọ́ wọn kọ́ lọ́bẹ̀ ẹsẹ̀ kan mi torí yóò fẹ́ mi nígbà tí bá ti ń jẹjẹkú jẹjẹ ojúmọ́ yóò padà fẹ́ mi tó bá fẹ́ mi tán lọ́wọ́ abẹ́rẹ́ wàhálà nídìí bẹ́ẹ̀ àwọn tíyàwó wa tí wọn mọ̀ bẹ́ẹ̀ ṣe àníkà fẹ́ yàwó mi torí ẹ o ká mú wọn lọ catering bó náà pé bí wọ́n ti máa ń kọ́ bí wọ́n ti ń ṣe bẹ̀ ọ̀sánwó síbẹ̀ ọ̀kan náà àwọn lárúbá kan jẹ́ òní ó nígbà tó wọn fẹ́ yàwó jẹ́ ọmọ bẹ́ẹ̀ ṣe òun sì nífẹ̀ẹ́ púpọ̀ òun wá ní kọ́ lọ lè lo oṣù mẹ́ta lọ́dọ̀ àbúrò ìyá àwọn tó jóbìnrin tóun gbọ́dọ̀ rẹ̀ ìyá sì ń ṣe yéye nínú ọbẹ̀ olóhùn kan ní kó lè lọ́sẹ̀ mẹ́ta bẹ́ẹ̀ ìwọ̀n wá débẹ̀ tán ìyàwó ọmọ tán torí ẹ̀ ṣe kí ni obìnrin fẹ́ kẹ́ lóhùn ọmọ kan ṣe o especially ọbẹ̀ wọ́n á sọ fún àbúrò ìyá àwọn pé ẹ dákun ṣe ẹni bó ṣe wá àwọn ọbẹ̀ eréṣiríṣi tẹ̀ máa ń ṣe yẹn ní kẹ́ ẹ bá ń ṣe kí ni ẹ bá ń kọ́ wọ́n ní ó lè kọ́ bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ni ó lè má lọ. ìbànújẹ́ ìmọ̀ ń bàgbà inú ìbànújẹ́ láyé ni kéèyàn kébi ọmọ pààyàn inú ìbànújẹ́ ni kéèyàn máa fi tí ọ̀fẹ́ kọ́mọ kí bọ́nú ẹnu rẹ̀ wọ́n kórìíra rẹ̀ ọ̀lẹ́ wọ́n kórìíra rẹ̀ tọ́ba ṣe déyàwó méjì bá tó da sẹ́wọ̀n pé tọ́ba ti jẹjẹ kú jẹ ń bí tọ́ba ti jọ́ kejì yóò lè jẹ ìwọ nìkan náà ni ọlọ́run mọ́sá tún wá sí ẹlẹ́ẹ̀keje àbí náà sànkà àmọ́ lọ 15 ẹlẹ́ẹ̀keje ìmùtínà òzáwó jáde àlè jìmá kí ìyàwó kọ́lọ́kọ̀ wò ní báwọn láṣepọ̀ mọ́ sex kò ní rọ kò sì ti ń jọ bẹ́ẹ̀ àbí kọ́kọ́ ìyàwó tì kọ́mọ dọ́dọ̀ ẹ̀ àdìsí ta tó ti gbajúmọ̀ òun náà ni pé obìnrin tí ọkùnrin fọ́kọ rẹ̀ mọ̀lẹ́húnà ẹni tá a làánà ni wọ́n ní wọ́n làánà yàn ètò mẹ́ni pé ọlọ́run bá ti gbé yẹn jìnnà sí ìkẹ́ rẹ̀ ànábì ní ìdáàdà arọ́júlù imra'atahu ila firashihi èyíkéyìí ọkùnrin tó bá pe ìyàwó rẹ̀ pé kọ́ mọ̀ bọ̀ wá sórí ibùsùn fáàbá tí ọwá lòun ọ̀wá fàbátà qadbanan 'alayha arákùnrin wọn banújẹ́ lérí ẹ̀ la'anatiha al-mala'ikatu hatta tusbiha títí tí lè ó fi mọ́ tí arákùnrin sì ń bínú sí àwọn àpapọ̀ màláíkà àwọn máa ṣépèlé tí wọ́n máa ń kọ al-mal'unun àwọn tó lọ́n ṣépèlé láyé wọ́n máa ń ka obìnrin tí ń kọrun fún ọkọ rẹ̀ àná ọlọ́run jìnnà sí Ànábì ló sọ bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam láì tẹ́ kó ní rísì kankan tí fi ń ṣe kíni tí fi ń ṣe tẹ́sí fọwọ́ sí ó ti yé bóyá ń ṣe haida lọ́wọ́ àbí ẹ̀jẹ̀ nifas àbọ̀rẹ̀ ní rẹ̀ tó jẹ́ pé òun gan fúnra ò lè gbé spoon kó ṣe kíni kó fi mu kọ́ àbí kó fi mu tíì tí ò lè jáde tí ò lè dìde àmọ́ wọn lọ́nà ń bọ̀ yìí ọyẹ ọ̀ràn yẹn ni ọkùnrin tó wọn fi orun dun ìyàwó kọ́ sọ́mọ pé nílé wọn tọ́ba fún lóúnjẹ wọn lè fún lóúnjẹ tọ́ba fún lásọ wọn lè fún lásọ àmọ́ èyí tó fún yẹn wọn ò lè fún lé wọn irú ọkùnrin bẹ́ẹ̀ àwọn sọ pé àwọn obìnrin Ànábì sọ pé wọ́n ṣépèlé ipe àdìsí tàwọn ò jáde ipe wọ́n ṣépèlé àwọn wọn ní wallahi àbí títí náà bá yí ọlọ́kùn ọlọ́wọ́n ni wa ashiruhunna bil ma'ruf ọlọ́wọ́n bá ní ẹ bá àwọn ìyàwó yín lò dáadáa al-mu'ashara tayyiba ara àbáyàwó lò dáadáa òun náà ní kéèyàn ṣe kíni
òun náà ní kéèyàn máa súnmọ́ lásìkò tó yẹ kéèyàn súnmọ́ tó o bá ń fi ìyà jẹ oyè òun fara ní la darara wala dirara ẹ̀ṣẹ̀ ńlá ni o kò sí yàtọ̀ láàrin ìwọ àtàwọn torí ẹni tí wọ́n ṣèpèlé ìtọ́lọ̀ ní kó ṣe ni ò ṣe ìtọ́lọ̀ ní kí wọ́n náà ò ṣe ni wọ́n náà ò ṣe anta mal'un mọ̀pọ̀ ọ̀sẹ̀ ń wá àdìsí tiẹ̀ ká tí wọ́n fi ṣépèlé wọ ọlọ́run fúnra ara ni wa ashiruhunna bil ma'ruf ọlọ́run ni ẹ bá wọn lò dáadáa ọlọ́run wala tabghu alayhinna sabila ọlọ́run bá ní ẹ má kọjá àlà ẹ fún wọn lẹ́tọ̀ọ́ wọn ẹni bá ti wá kọjá àlà kí ni yóò jẹ ẹ má dùn rẹ nú o tọ́wọ́n pé o nídìí ẹ̀ mọ́ yọ̀ǹda ẹ̀ àmọ́ ká máa forun ká máa fi dùn ìyàwó kálá fi ń pọ́níṣẹ̀ àbí kí ìyàwó kọ́ máa ní forun kọ́ máa fi dùn ọkọ rẹ̀ kó lóun fi ń jẹ yíyà ìwà burúkú ni o ní máa ń ba ìgbéyàwó jẹ́ ní máa ń dá wàhálà lẹ̀ nígbà míì kan tẹ́ máa ń rojọ́ àwọn àtàwọn làwọn méjì ọmọ sọ wọn ò ní sọ ti ń dá ìjálẹ̀ gángan tẹ́ bá wá tọ̀pá bọ́sọ̀ àtẹni àdí gbogbo tẹ́ sọ yóò ti tó tẹ̀mí bẹ́ẹ̀ sì ni bó ṣe wáyé oṣù kẹfà rẹ̀ ìbẹ̀rẹ̀ láti wá mọ ti ń dá ìjálẹ̀ gángan ẹni bá gbẹ́sì yé gbogbo ọmọ ṣe bẹ́ẹ̀ tí wọ́n kùnà bá sì lálàáfíà kọ́ lọ́dọ̀ àwọn alágbo oyè àṣàṣe ló pè ńgbà mí àbí wọ́n ta ọlọ́fà nìkan ta oníkankan jẹ̀díjẹ̀dí ni àyèmáyé lèmi tó pé ayé ní sòun ipe wọ́n ti mú nǹkan wọn lọ irọ́ sì ni ìgbà olú àgbo jẹ̀dí sára rẹ̀ yá padà kéèyàn súnmọ́ àwọn àfọ̀ ní ìlàjì téèyàn bá di pé ojúṣe òun ò ṣe kíni òun ò rójúṣe yẹn ṣe ẹlẹ́ẹ̀kẹjọ alaqatul hamimiyya òun náà ní kọkùnrin àbóbìnrin tí wọ́n jọ fẹ́ra wọn sínú ilé kẹ́ni kọ̀ọ̀kan tó wá ní àlè níta ọlọ́mọṣẹ́ sọ wá ń bẹ́ o nínú àwọn ìdààmú ilé ayé ni o kọ́lọ́mọṣẹ́ sọ wá ń bẹ́ nínú àwọn wàhálà al-mu'asir wàhálà táwọn ẹ̀rọ lọ́wọ́lọ́wọ́ báyìí òun náà ní pé ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin wọn ò fẹ́ dúró lérí ọkọ kan àfàwọn tọ́lọ̀ máa ní kẹ́sìn ó ṣe kí ni kẹ́sìn ó yé dáadáa tí máa ti ń ṣẹlẹ̀ nílé ọkọ ìgbéyàwó padà dàrú wàhálà ó padà ṣẹlẹ̀ torí ọkùnrin kan ò ní máa náwó lé ọlẹ́rí kọ́ máa fún ọ lóúnjẹ kọ́ wá gbọ́ pé òun tó ń bọ́kùnrin míì sọ̀rọ̀ lẹ́yìn náà àwọn adájọ́kùnrin náà àwa máa ń sásá bẹ́ẹ̀ pé afẹ́fẹ́ yàwó kejì ọmọ ya lọ́lẹ̀ ìbẹ̀rù ọlọ́run wàlá ọlọ́run mọ̀ ojú bó ṣe máa rà rẹ lọ ọfẹ́fẹ́ yàwó kejì oṣù kínní wọ́n sì ń sọ̀rọ̀ oṣù kejì wọ́n sì ń sọ̀rọ̀ oṣù kẹta ń rà kìdù ṣe ń rọ́wọ́ ọ̀fẹ́fẹ́ yàwó ọ̀fẹ́ máa yà lé ni ọ̀fẹ́ máa yàn ọ̀rẹ́ léyìí tí ò dáa nídìí bẹ́ẹ̀ ní Allah subhanahu wa ta'ala ní wàlá mutakhidhati akhdan Suratun Nisa àyà 25 ọlọ́run lẹ́yìn obìnrin ẹ gbọ́dọ̀ lọ́rẹ̀ẹ́ kọ̀kọ̀ lẹ́yìn ọkọ yín ọlọ́run ní wàlá mutakhidhi akhdan Suratul Maida àyà 5 ọlọ́run lẹ́yìn tẹ́ jẹ́ ọkùnrin ẹ̀yin náà gbọ́dọ̀ lọ́rẹ̀ẹ́ kọ̀kọ̀ tẹ́ bá fẹ́ yàwó ẹ fẹ́ fankihunna bi idhni ahlihinna wa atuhunna ujurahunna muhsinina ghayra musafihin ọlọ́run bá ní ẹni sọ akidu ẹ fẹ́ yàwó ni wàlá mutakhidhi akhdan ẹ má yan ọ̀rẹ́ kọ̀kọ̀ ẹ má ní woman friend ẹlòmíràn ní àwọn jọ kàwé àwọn jọ kéwú nọ́mbà rẹ̀ sì wá lọ́wọ́ ẹ̀ ìyàwó ilé tá a bá ní nọ́mbà ọkùnrin ọlọ́kùnrin lọ́dọ̀ rẹ̀ tó ní òun gba nọ́mbà kọ́lá nọ́mbà ọ̀sáàsù mọ́dásá yín ò gbọ́dọ̀ sí lọ́dọ̀ ẹ̀ nọ́mbà ìmọ̀ọ́mọ́ àdúgbò gbọ́dọ̀ sí lọ́wọ́ ẹ̀ ẹ̀ torí wọ́n fẹ́ bèrè fatiwa ni rọ́ wọ́n sọ fatiwa tó fẹ́ bèrè fọkọ rẹ̀ ọkọ rẹ̀ kọ́ mọ̀ pé ìmáàmù àyẹ̀wò ìmáàmù tó ti jásí kọ́tà nítorí afẹ́ bèrè fatiwa nídìí bẹ́ẹ̀ a gbọ́dọ̀ ṣọ́ra wa o ọ̀pọ̀lọpọ̀ àwọn tó bá ṣe fẹ́ yàwó challenge yẹn máa ń pọ̀ gan ọkọ níta ló ní nọ́mbà yìí yóò ní ẹnìkan tó propose òun kóun fẹ́ fẹ́ wọn nígbà tó ti ṣe ákìdù ó sì parẹ́ kọ́ parẹ́ lọ́kàn tó o bá parẹ́ ṣètọ́nù lágbára púpọ̀ owó gan fúnra ẹ̀ ó lè pè ọ́ wípé wọ́n lọ ṣe ákìdù barakallahu lakum wa baraka alaykum bẹ́ẹ̀ sì ni ojú ro ṣe kí ni ojú ro kó bẹ́ẹ̀ ẹ máa bèèrè lọ́wọ́ pé àbúkọ́ báwo làwọn ọmọ wàláhì aburú ni tó sì mọ̀ pé ní iná ní interest tẹ́lẹ̀ kátàgbẹ́ ni tó mọ̀ rí nọ́mbà obìnrin ọ̀gbọ́dọ̀ mọ́ dọ́wọ́ ọkùnrin ọlọ́kùnrin nínú àwọn ìwọ ni kọ́lọ́mọ́sá ìṣàánú wa wala taqrabu zina ọlọ́run ní ẹ má dé nǹkan tí ó mú yín ṣe sìnà innahu kana fa'ishatan wa sa'a sabila ọlọ́run ní bàjẹ́ ni ọ̀nà burúkú ni ẹ má rìn tọ́lọ́ bá ní ọ̀nà burúkú ni ibì kan ẹni tó sọ̀rọ̀ ní kẹ́ ẹ mọ̀ wẹ̀ mọ̀ wọ̀rọ̀ tí wọ́n sọ yẹn mọ̀ ẹni tó sọ̀rọ̀ gangan ni ẹ mọ̀ wọ̀ ọlọ́run ní ọ̀nà burúkú sìnà kò sẹ́ni tí ó rìn tí ò ní sọ ní burúkú Suratul Isra àyà 32 àbáyọ náà ni pé
bọ́bá ti lọ́kọ ọkọ rẹ̀ nìkan náà ni olólùfẹ́ rẹ̀ lẹ́yìn náà ọkùnrin ìyàwó rẹ̀ nìkan náà ni olólùfẹ́ rẹ̀ ó dìgbà tó bá láníyàn pé fẹ́ mi tó sì lágbára láti fẹ́ mi ìyàwó rẹ̀ gbọ́dọ̀ sọ fún ọ pé kó má fẹ́ mi ẹlòmíì wo di eré ìyàwó rẹ̀ àmọ́ kò wo di eré ọlọ́run ó wò pé táàrin wa tọ́lọ́run bá bàjẹ́ kó bàjẹ́ àmọ́ ìyàwó wọn tẹ́ lọ́rùn òun mọ̀ yàlè àwọn ò ní fẹ́ ìyàwó mi sílé wọ́n fẹ́ wọ ní ọlọ́run torí ìyàwó ẹ̀. ẹlẹ́kẹ̀sán àbí ta'adudu zawjat òun náà ni káfẹ́ ìyàwó ju ẹyọ kan lọ ní máa ń dalérú àwọn tí wọ́n bá fẹ́ẹ̀lì níbi òfin ọlọ́run tó wà ń bẹ̀ gbogbo tó wà ní Qur'an kò lè dalérú o Taha ma anzalna alayka al-Qur'ana litashqa ọlọ́run bá ní Qur'an o asọ́kalẹ̀ torí kẹ́lẹ́ bá sórí rẹ ni o kìí ṣe torí kẹ́lẹ́ bá sórí burúkú o Qur'an látòkè délẹ̀ gbogbo tó wà ń bẹ̀ oríire ni káfẹ́ ìyàwó jẹyọ kan lọ oríire ni fáwọn ọkùnrin oríire ni fáwọn obìnrin ìyá kan wà wàhálà tó bọ́ kọ rẹ̀ fà kó tó kú lérí kọ́fẹ́ ìyàwó kìí ṣe wàhálà kékeré ọmọ títí obìnrin òun náà padà wá ní challenge divorce ọmọ ìyá yẹn obìnrin ó wá pẹ́ dáadáa lọ́dọ̀ rẹ̀ ìyá ọmọ ní ayémọ́ ẹni bá rí ọkọ ẹni bá rí ọkọ mọ́ná àwọn ọ̀dọ́ ò ní fẹ́ ọmọ yìí àwọn tó ti níyàwó lé náà ni wọ́n tún mú kún yìí tí ọwọ́ à ń lé wọ́n fi numi kó lójú ọmọ yìí ọlọ́dà bẹ́ẹ̀ náà ọlọ́dà ó ti wá dá báyìí àbí àmọ́ kò dá tẹ́lẹ̀ ẹ̀rì ìdí ẹnìkan bọ́dà kan ọkàn wà lọ́wọ́ ní sísà lágbájá òun ti bá sọ̀rọ̀ mo ní ọba sọ̀rọ̀ bó lọ́wọ́ rí mo ló ti rí ó ní ọ̀dẹ̀gbẹ́ ẹ̀ ni lòun lọ ó sì ti gbà èmi náà kọ́kọ́ dúpẹ́ pé nínú àwọn wàhálà ti bẹ lọ́rùn mi ọ̀kan ti ṣe kínní ọ̀kan ti yọkó mẹ́ ẹ̀fọ́ pé wàhálà tẹ̀ ń dálẹ̀ àwọn àfẹ́sì wọn fi rí fa àìmọye ní fọ́sí tẹ́mọ̀ fún lówó oúnjẹ nígbà àfáà tó ní súnà ní gbogbo ọgbà gúnlẹ̀ àwọn bàbá rẹ̀ àti ìyá rẹ̀ wọ́n mọ̀ pé ẹ̀yin lẹ́sìn ní súnà ní ló fi wá o kọ́lọ́ mọ́tà ìṣàánú ẹni kọ̀ọ̀kan wa ẹ̀yọ́ mọ̀ ìyá mi àmọ́ ìyá wa ni ó da báyìí pé àkíní yẹn da ó da nígbà tó kan ọmọ títí ẹ ẹ̀yọ́ mọ̀ ìyá mi ẹ má lọ òfin Ọlọ́run lọ́rùn o ẹ má lọ òfin Ọlọ́run lọ́rùn o Ọlọ́run bá mọ̀ wájú wa lọ́wọ́ ala ya'lamu man khalaqa huwa al-latiful khabir bó ni polygamy ti máa ń dá wà lálẹ́ wọn náà lákọ̀ọ́kọ́ òun ni kọjá pé ọkọ kò lágbára láti fẹ́ ìyàwó kejì kò lágbára àlàáfíà ara rẹ̀ àbí kò ní agbára arísìkì tí yóò fi tọ́jú ẹ̀ nígbà wọ́n bá ti jẹ́ pé o ti rúfin definitely polygamy ó padà destroy marriage ìdàkẹ́ inú kájẹ́ pé ẹni tó wà nílé ó ti yé yóò sọ pé òun lọ ìyá tó ń jẹ kù kẹ́ni tó sẹ̀dí kó wá ṣe kíni kó wá take over àbí wá jẹ kù ẹlòmí jẹ́jẹ́ fìtínà ṣe kíni lóde kọlẹ̀ báyìí jẹ́jẹ́ fìtínà lóde kọlẹ̀ fún rẹ̀ lọ́dọ̀ lè fọwọ́ fa fìtínà wà nù ayé tí wọ́n gbọ́n tá ànábì sọ fún ọ ó ní yá ma'ashara shabab ànábì lẹ́yìn ọ̀dọ́ man istata'a minkum al-ba'a ẹni bá ní agbára nínú yín falyatazawwaj kó lè fẹ́ yàwó ẹni tí ò bá lágbára wa lam yastati' fa'alayhi bis-sawm kọ́mọ fẹ́ yàwó kọ́mọ gbà rẹ̀ sọ́ọ̀gbọ́n tí Rasulullah sọ ọwọ́ adá súnà yẹn kọjá ọwọ́ anú súnà pé kíyàwó pé mẹ́ta lọ́fẹ́ ṣe kíni lọ́fẹ́ ṣe yóò yíwọ́ abala tọ̀dọ̀ àwọn obìnrin ni pé ọkọ lágbára àbí ó sì ní àlàáfíà ara ìyàwó náà sì mà pé máa ń dà wọn láàmú púpọ̀ ẹ̀yìn tá a bá sì pé méjì sí ìdààmú òní ṣe kínní kò ní pọ̀ mọ́ ìyàwó yẹn wá fa akékọ́rí pé àníṣẹ́ oyè ilé òní rọgbọ fáwọn méjèèjì irú obìnrin yẹn lọ́dọ̀ Ọlọ́run sẹ́ni ire ni wàláhì kì í sẹ́ni ire Ọlọ́run ní fáńkì wù má tọ́balà kún mínà nìsáyì mátínà wàtò láti ọ̀rọ̀ bá a Ọlọ́run ló ń gbọkùnrin láàyè àyà sì wà ní Quran ìwọ wá ní ìwọ gbà ní ààyè ọ̀yà ó wá kú bó ṣe lu ayé tó fi rọrùn inú kọ́ padà lọ́tọ̀ lọ́lọ́ yẹn náà kọ́mọ lọ́ọ́ lè sọ́fà
torí tó bá ti lè dá ayé ọlọ́run kọjá tó bọ́lọ̀ ń jáde bí kò fi kó jáde lé òun lè sọ́fà ni tọ́lọ́ ọlọ́run hàn ẹlẹ́mà fúnra ọlọ́run fi ọ́ sínú kẹwọ́ lọ́yọ́ rẹ gó ń bẹ̀. tó bá jẹ́ pé àáfà lọ́ba lọ lè fa wàhálà wálé ìyàwó tọ̀hún náà padà lọ torí òun rò pé ipá rẹ̀ gbé lójú òpè ń wá ó wá rí i pé ìtọ́wà ń lé gan-an ìyà tó nípa ni wọ́n ṣe kí ni wọ́n jẹ́ ẹnìkan máa ní súnà nìyẹn súnà kọ́ o súnà kò ń ṣe yẹn máa sí ìyá ni wọ́n ń pè é ẹ̀ṣẹ̀ ní ẹ̀ṣẹ̀ ọwọ́ akun lọ́dà súnà àwa méjèèjì náà ká lè bẹ̀rù ọlọ́run kí ìyáálé ó bẹ̀rù ọlọ́run kí ìyàwó náà ó ṣe kí ni ó bẹ̀rù ọlọ́run kò gbọ́dọ̀ túlé ká kò gbọ́dọ̀ dá wàhálà lẹ̀ àbí kọkùnrin yẹn kó lágbára kó lówó kó mọ̀ nílẹ̀ àkáyè òun náà ní kó máa dá wàhálà lẹ̀ ní àárín àwọn méjèèjì òun ní nàmá yóò máa lè sòfófó wọn fúnra wọn ìyá alágbèjà sọ báyìí ìyá àtọ̀hún náà sọ báyìí àwọn yòókù wọn wà ríra wọn wọn ọmọdún síra wọn níbo ti gbọ́ kọ́dà tó bá rẹ ìyàwó alákọ̀ọ́kọ́ kọ́kọ́ gbàṣẹ lọ́wọ́ ẹni tọ́rẹ̀ yẹn pé ṣé kí n sọ fún ẹni tó wà ń sàlẹ̀ tó bá ní kò nídìí torí gbà mí máa ń jẹ́ a confidential issue we I don't want anybody to know náà ẹni rẹ gbọ́dọ̀ yọ nílé kejì ọ gbọ́dọ̀ máa ń yẹ ẹnìkan lójú ẹnìkan ilé òun dúná sínú ilé ara rẹ nìyẹn kọ́mọ ní àsọ́bẹ̀lẹ̀ yẹn wá sí i mo jẹ jà kálá náà ẹja yẹn lágbára yóò ní ẹ filẹ̀ ọ yẹ dìde ẹ wá lọ lè jẹ ẹkùn bí tẹ́ ti jẹ tàdá yẹn yóò nọ́ọ̀kì mọ́ lọ́wọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ìwọ́n tó ti rò pé ọfẹ́ sùn lórí bẹ́ẹ̀dì ọfẹ́ gbádùn ó ní rí tàájú ní ṣe wàhálà lẹ́fà tí lómi mọ́ lára pé ẹnu rẹ tí ò sí kí ni ètè rẹ tí ò lera wọn ètè sálẹ̀ adédọ́gẹ̀ tí méjì ò sí kí ni kò ṣe déédéé ara wọn ẹnu yọ tọ́ba ti débi ìtọ́ bá jẹ́ mí náà lọ́ba pé masha Allah tabarakallah kò sírú ẹ̀ wọ́n sì mọ̀ pé ọ̀dà ọ̀ọ́dún nukọ tó kú o wọ́n ti ànábì bá ń bẹ lọ́dọ̀ àwọn ìyàwó kan yóò lọ lè kí àwọn ìyàwó tó kù láyé àṣùbà yóò sì lọ lẹ́yìn alásàrì àwọn ìyàwó tó kù àwọn mẹ́jọ̀jọ tó kù kò dẹ̀ ní sálẹ̀ má dùn wọn ní kó tó kù lọ́dọ̀ wọn bí kó fún wọn lówó kó fún wọn lóúnjẹ kó fún wọn lẹ́bùn kó pa wọn lẹ́rìn kó wọ́ ẹ̀fẹ̀ kan tọ́jẹ́ pé tọ̀wọ́n kàn ní sáà lọ bí ọwà tí wọ́n mọ̀ lẹ́rìn àwọn méjèèjì polygamy nù gan fẹ́ni tó bá ń la káyì àmọ́ tó bá ti gbọ́n má darẹ̀ láwọn wọ́n máa rò pé wàhálà lọ́sàn wàhálà lóru wàhálà ìwọ ló ń ṣe kí ni ìwọ ló ń fa wàhálà yẹn ẹni tó bá fẹ́ ṣe kó lè bá àwọn àfa kan kọ́ lẹ́kọ̀ọ́ o wọ́n kọ́ láyà kóra wọ́n fọ́ ní experience bí wọ́n ṣe ń yanjú ẹ̀ ọ̀dà púpọ̀ o ọkàn máa gbádùn ni ọmọ gbádùn ayé ẹ̀ ó kó ológun ẹrú ẹ̀yin ó kó ológun ẹrú náà àbí mọ́tò kẹrẹ́ lóní lọ́wọ́ sì nọ́ọ̀kì gbówó ọ̀lọ́ kí lóògùn tó máa ṣe àwọn fẹsẹ̀ gbó lọ lógún wàhálà ti dé àmọ́ tó ní mi tó sítáàtì ẹ̀ ọ wà lọ lè ra ọ́ìlì àti ọkùnrin mẹkáníìkì wọ́n wà tún tọ̀hún yẹn náà ṣe ó ní filẹ̀ ò torí pé eléyìí náà lè padà ṣe kíni òun lè padà nọ́ọ̀kì tọ́pọ́tì náà ó tún padà dé ó tún ra nǹkan dání fún yóò wò pé ẹni tó ń kàn lábùkù tó ń búlẹ̀ kan ló tún ra mẹtìfà ló tún ra hamburger wá fún un sunna lélẹ́yìí ṣe eléyìí tó jẹ́ pé ń fi dáadáa ń fi ń rọ́pò àyídá oyè sunna lélẹ́yìí ṣe kíni ní ṣe kéde pé ìwọ náà wá yarí ọmọ àdàǹkarú wọ́n ti pọ̀ àwọn rò pé torí ìyàwó tó dé lómi ṣe tó ṣe yẹn ó nígbà ṣetán láàyè polygamy ọ̀dà púpọ̀ àmọ́ tàbá ti ṣe lófin Ọlọ́run arábìnrin tí ń bọ̀ wá oyè kọ̀fẹ́ báyẹn ń lé yọmọ àwọn ọgbọ́n tí àfọwọ́fi lé arábìnrin yẹn àwọn yẹn ni wọ́n ń fa iṣu àtìyálé tó ní ẹnìkan gbọ́dọ̀ wá jọyún àwọn o torí gbà táwọn jọ ń jìyà o ọyìn kò sẹ́ni kankan ń bẹ o mo ní kọ́ ọ̀sìn àwọn arántí pé ìyá tẹ̀ ń jẹ òyìn tẹ̀ ń jẹ bọ̀ ẹ pọ̀ àwọn yòókù yìí sì ń jẹ lọ́wọ́ dìsìn òdì jẹ tán nígbà Ọlọ́run ti gbé ìyá tó ti sànú yìí táwọn àfi láǹfààní yẹn ẹ mọ dúpẹ́ fọlọ́run tọ́wọ́dé pé ó sì ń jẹ ìyá náà lọ́wọ́ dìsìn lọ fẹsẹ̀ kápò ti kú ńkọ́ ṣé pàtàkùn tó ti kú náà tẹ̀jọ́ ń jìyà yẹn bọ̀ tíyà yẹn ti pa wọ́n tó ti jẹ́ sábàbí fún wọn. ilé ayé ìfẹ́lẹ́ gan fẹ́ni tó bá gbẹ́sìn yé ìyàwó mi yọ fa mọ́ra yọ daṣọ sí lọ́rùn
oye yóò ṣe meat pie yóò gbé lọ fún yóò ṣe chicken pie yóò gbé lọ fún wọ́n mọ̀ fún wọn ní fúnra wọn ní kankan inú àwọn onígbogbo wọn máa dùn inú ọkọ máa dùn látara bẹ́ẹ̀ a lè sẹ̀mí tó gbádùn àmọ́ tá a bá ti ní wàhálà la máa fà wàhálà náà la máa rí ẹlẹ́kẹ̀wá ìdìmánu tẹkinọlọ́jìyà mídíà ó ní kí ìdìmánu pé addiction media addiction kéèyàn ó ti jẹ́ olóòráyè lérí mídíà kọ́ máa rí nǹkan kan gbèsè láyé ẹ̀ mọ́ àfi fóònù àfi kọ́ máa tẹ fóònù bọ́yọ̀kọ̀ àbíyàwó ìgbésí ayé wọn lè balance ó wo fíìmù fàájì tí tọ́bẹ̀ fi ṣe kíni tọ́bẹ̀ fi jóná ráúráú gbogbo ẹran 10,000 tó wà rà ẹran yẹn jóná látara mídíà látara fóònù tó wà ní owó ẹ̀ èyí tó wá kéré nínú aburú tó wà mẹ́ iná àwọn aburú tó wà mẹ́ ni pé láyà láti máa wo fíìmù àwọn ẹni ìbàjẹ́ tí ọlọ́run Allah ti ṣépèlé tànàbí ti ṣépèlé táwọn náà mọ̀ pé ẹni èpè ni wọ́n àwa láyà láti máa wò ó láti máa fi gbádùn ẹni tí bá sì ń wo aláburú òun náà padà dá aláburú torí tó bá ti ń wo aburú ẹ̀mí rẹ̀ ọmọ dúdú fóònù ṣe àràmù o níta bá ń wo ń bẹ̀ ni ó dì tàmí bóyá a lè lò àbí a lè ṣe kíni a lè lò obìnrin ilé mi kò gbọdọ̀ lé fóònù ìdájọ́ tí wọ́n fún ni pé kò gbọdọ̀ lo fóònù ọkọ rẹ̀ ó sì sọ fún pé tọ́ ọba ilé ra oye android phone oye mo yọ̀ǹda rẹ̀ ẹ̀sìn òsì ní sọ pé tọkùnrin ṣe ọ̀dà torí pé wọ́n fẹ́ lo fóònù yẹn ní irinṣẹ́ tí wọ́n fi ba iye ara rẹ̀ jẹ́ àtàwọn ọmọ ẹ̀ ṣẹ́wárí ìgbà tí íńtánẹ́ẹ̀tì tó wá dé gbogbo khabaya al-umur al-khabitha gbogbo àwọn nǹkan burúkú tí èèyàn gbọ́dọ̀ ronú débẹ̀ yìí pé ọmọ èèyàn lè ṣe àwọn èèyàn ń ṣe wọ́n tó wá upload ẹ̀ wọ́n jù sórí social media ìtẹ̀ èèyàn gbọ́dọ̀ ronú débẹ̀ pé onílàákàyè kan kọ́dà kọ́mọ lẹ́sìn kò gbọ́dọ̀ ṣe kẹ́ báyìí àwọn èèyàn ṣe tó jù bẹ́ẹ̀ lọ tọ́ba tí wọ́n ní access sí internet o ti ní access sí gbogbo aburú yẹn tọ́ba sì ti ní access sí internet gbogbo dáadáa náà tọ́wọ́ ń bẹ o ti ní access sí èyí lè katira lérí fóònù àbí èyí lè gbọ́ lecture lérí fóònù èyí lè kẹ́kọ̀ọ́ lérí fóònù èyí lè tajà lérí fóònù èyí lè rajà lérí fóònù àǹfààní ẹ̀ pọ̀ 20% làǹfààní ẹ̀ 80% tó kù àdánwò ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyàwó lè ní jàlibáàbù nìkan ọ̀bùn nìkan ló kù lára ẹlòmíì mídíà ti gba ìmánì ní ààrẹ àyàn máa sọ̀rọ̀ bíi táwùtù lábẹ́ ìjáàbù ẹ mọ̀ pé kí ló dé tẹ́ ń sọ̀rọ̀ báyẹn mídíà ni ọ̀pọ̀lọpọ̀ àkídà ń bàjẹ́ látara àwọn Yorùbá fíìmù àkídà ń bàjẹ́ ìwà ń bàjẹ́ ọmọlúwàbí ń tán látara social media ọkùnrin ó wọlé fóònù náà lọ́tẹ̀ látàárọ̀ lọ́fíìsì fa títí tó fi délé ó sì láàrin ìṣẹ́jú bíi 15 ọgbọ̀n ìṣẹ́jú tí wọ́n fi jẹun tó wọ́n àti àwọn rẹ̀ tí wọ́n fi ráyè sọ̀rọ̀ fóònù náà ní sísè kínní ló tún tẹ̀ bóun ò sì níjà kọ́dà kọjá pé ìka dáadáa náà ló ń wò ń bẹ̀ ìyàwó rẹ̀ ní ìwọ tiẹ̀ ìwọ náà ní ìwọ ti tiẹ̀ ọlọ́run gan fúnra ó ní ìwọ ti tiẹ̀ Abu Darda wọ́n ní kéèyà sí ìyàwó rẹ̀ Salman Al-Farisi ọwọ́ àlọ́ lè ba ó ní bó ṣe wá fi ìyàwó rẹ̀ lẹ̀ ó ní ọ̀run yìí ní pàtàkì pé obìnrin ó ní ànábì ọkọ wa bẹ́ẹ̀ o ànábì ọkọ wa bẹ́ẹ̀ o níta ànábì kọ́ wa òun náà ni pé wali nafsika alayka haqqa ó ní wò tara tiẹ̀ tó gbọ́dọ̀ fúnra rẹ̀ wali ahlika alayka haqqa àwọn fámìlì ẹ̀ náà ní wò tó gbọ́dọ̀ ṣe kíni tó gbọ́dọ̀ fún wọn walillahi alayka haqqa ọlọ́run náà ní wò tiẹ̀ tó gbọ́dọ̀ fún ọlọ́run wọ́n á ti kullu dhi haqqin haqqa fọkàlùkù ní wò tiẹ̀ lásìkò rẹ̀ ó dé kọ́kọ́ pa fóònù náà jẹun ajé akínlọ́wọ́ alẹ́ tá a fẹ́ sọ lẹ́yìn náà kọ́ wẹ̀ kó sùn tọ́ba di àárọ̀ tọ́ba jí tààjú di tán ọ̀rọ̀ tọ́ba fẹ́ sọ ẹ̀sọ́ tọ́ba di kírun tán ọgbà bíṣẹ́ lọ. amákẹ́wájú kẹ̀yìn síra yín nínú ilé kọ́dà ẹnìkan ó fi pílò ọ̀tún yóò gbẹ́yìn lé àbí pílò kejì tọ̀hún náà ó ṣe kí ni òun náà gbẹ́yìn lé àwọn méjì sì lọ wákàtí kan tí wọ́n ní dá síra wọn ọkọ àtìyàwó
nídìí bẹ́ẹ̀ mídíà ìdànkan rú kọ́lọ́mọ́sá ìsànú ẹni kọ̀ọ̀kan wa mísíkì gbígbọ́ nínú ilé wàhálà ńlá ni o kọ́mẹ́dì ká máa wo àwọn ẹlẹ́fẹ̀ wọ́n ní wàhálà ńlá ni kọ́lọ́ ń sọ wá ń bẹ̀ o WhatsApp groups ẹ dákun ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin kan bẹ́ẹ̀ lẹ́nìí wọ́n ti ya ìyàkuyà wọ́n wà á máa sọ fáwọn obìnrin ilé pé ìtọ́kọ̀ wọn bá ti ń ṣe ká máa sọ fáwọn àwọn ọmọ kánsẹ́lì wọn àwọn jẹ́ ṣètọ́ní counselors ọmọ ẹlẹ́yìn èṣù kọ́lá àwọn míì wo jàlúbáàbù nu wọn aláwọn ti kìrìsìtẹ́nì o aláwọn ti wà náà ti wo jàlúbáàbù wọ́n mọ̀ sọ fún pé ó fún wọn níye báyìí àsọ fún pé kò tó bí ṣe fún yẹn tó bá fẹ́ yàwó mi tán sí onírówó yẹn gbà mọ́ ọkọ̀ sí láti fẹ́ yàwó òun ti ń bá ronú ní ti bá ṣe kiri jàmá ní ti bá ronú wọ́n ti wá bọ ọpọlọ àwọn èèyàn jẹ́ débi pé tó aláàánú sàn lókun arábìnrin kan tí mo sọ tán rẹ̀ ń jó ni ọkọ ní òun wá gbéyàwó wálé fún ọ ní ọ̀túnla àníyàn rẹ̀ sì ni pé wọ́n fẹ́ ra jíìpù ńlá fún àmọ́ sọ fún ìyàwó pé òun gbé ìyàwó bọ̀ wálé ní ọ̀túnla òun fi ṣẹ̀fẹ̀ kọ̀mọ̀ pé tọ̀hún òun ò mú lẹ́fẹ̀ ó sì sùn ìyàwó lọ lè gbómi kaná omi sì wá gbóná dáadáa ó sì yí mi gbóná bò lérí ó yí mi gbóná lò lérí ọjà ara bùràbùrà tó fi gbé dọ́sibítù ó ti dákẹ́ ó ti kú lálẹ́ mọ́júmọ́ wọ́n sin jọ yẹn láàárọ̀ ọjọ́ kejì ni ọmọ sábà gbé jíìpù dé wọ́n ní ọ̀gá rẹ̀ kú ó ní ọ̀gá kú kẹ̀ kú báwo kí ló ṣe wọ́n ní màdámù lọ pa màdámù báwo jíìpù tóun ṣe gbé dé yìí tí àrọ́bà yìí ìyàwó màdámù ló ní náà kọ́dà ọkọ ń fi ń ṣẹ̀fẹ̀ níwájú tòun pé wọ́n sọ fún màdámù pé òun gbé ìyàwó tuntun bọ̀ wá fún ọ̀rọ̀ yẹn kàn fi ń ṣẹ̀fẹ̀ ń tẹ́ ní màdámù tó ti wo mídíà tẹ́lẹ̀ ẹ ti dàrú wípé láyé rẹ tó wáyé sẹ́ you will not marry another one. làbúrò ọkọ bá dé lóní bọ̀dá àwọn kọ́ wọ́n ní bọ̀dá rẹ̀ kú kí ló ṣe bọ̀dá táwọn sọ̀rọ̀ lálẹ́ àná kí ló ṣe bọ̀dá wọn ní ìyàwó lọ́pàá kí ló lọ́ba mú àdá ó ní bolówà ó bẹ́ẹ̀ àgbàdo náà sápá ọ̀sà ò ní bóun bá fẹ́ kú òun rẹ̀ láti kú ìwé táwọn bá kú tẹ́lẹ̀ náà bọ̀dá àwọn tí ń bọ̀ àwọn náà ló ti kú yìí sẹ́wọ̀n pé ìjọba pa àwọn náà ni àbí bí ó ṣe ẹ wá wu àdáwò tó ti bá àwọn èrè ilé ọlọ́run látara ìgbónára burúkú àlìgíra owó burúkú ẹsẹ ọkọ ló ṣe pa ẹlòmíì parẹ yóò rún wọn gangan báyìí nínú jàlúbáàbù ni pé ṣé ò sí wọn kó hèsì ni wọn ní èdè kan wọn ní ọkọ wọn fẹ́fẹ́ yàwó náà ni náà bá já wálẹ̀ báwọn wọn jòbí táyà mọ́tò ṣé lẹ́yìn ní má ní ṣe kádàrá ṣé bí yọkàn gbàgbé tó bá wà ní kádàrá yọ ṣẹlẹ̀ tí ò bá ṣe ní kádàrá kò ní ṣe kíni ìmọ̀ni ẹnu nìkan kálukú gbé ká tọ́ba gbà fọlọ́hún tọ́lọ́ kó láyò sí ibà náà ilá ma kátàbà Allahu lana nǹkan kan ò ní ṣẹlẹ̀ àfi tọ́lọ́ bá ṣe kíni àfi tọ́lọ́ bá kọ́ tọ́ba yìí ń ṣẹlẹ̀ gbà pé qadarullah ọmọ ṣàfà bọ́lọ́ ṣe fẹ́ nìyẹn ọ̀ya ẹja gbà fọlọ́hún bá káwọn kan mi ṣe ọlọ́mọṣẹ́ àtúnwá ti jù báyìí lọ ẹlẹ́ẹ̀kọ̀ọ̀kànlá òun náà ni lack of communication adamu tawasul bainahum wa da'f al-hiwar bayna zawjayn kí nǹkan kan wọ́n bí ọnú kó má sọ fún ìyàwó rẹ̀ inú ń bí ọ ọ̀sọ́ ti ń bí ọnú ọkàn bínú sọ ma pé owó ọmọ pé òun ti ṣe ti ń bí ọnú wọ́n lọ sọ fún pé nítorí fún lánàá tí inú mi fi bàjẹ́ òun ni pé yàrá mi mo ní kẹ́ ẹ bá ń tọ́jú ẹ̀ pé èmi mọ̀ padà tọ́jú kan nígbà mọ́dé mo lè sọ fún yín pé tí má ti lọ látàárọ̀ àmọ́ ọ̀sán ọwọ́ ń bínú ìyàwó náà ń bínú kọ̀sán tí ń bínú fọ́kọ ẹja tètè máa tún tí máa ń bẹ lọ́kàn wá lẹ̀ o kó tó di kíni kó tó dẹrù tọ́ba dẹrù tọ́jà máa kò sí tí o lè fà sí yàn la o lè fa ọyá máa lọ lẹ́nì kò sẹ́ni tí ó bẹ̀ tí ó gbà ẹjọ́ ṣe yí dáa ọlọ́wọ̀n fẹ́ ẹjọ́ tá ní ogun lẹ́sìn ìyàwó náà lè kókó kó lọ́wọ́n fẹ́ mọ́ wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí a ní lọ o lè tó bá wọn kí ló wá ṣe ó ní ẹ mọ̀ jí sọ wá sọ fún ó ní ọyẹ kó náà ti mọ̀ irọ́ o tá a bá fẹ́ gba ṣètọ́n láàyè ká máa ṣe kíni ká máa sọ tí bá ti ń ṣe kíni tí bá ti ń dùn wá tá a ṣe fúnra wa ẹlẹ́ẹ̀kejìlá òní kóbìnrin ọmọ ṣiṣẹ́ kóbìnrin ọmọ ṣe kíni jama kóbìnrin ọmọ ṣiṣẹ́ iṣẹ́
wọ́n ní kó má ṣiṣẹ́ ọkọ rẹ̀ wọ́n ní kó má ṣiṣẹ́ waqarna fi buyutukunna ọlọ́run ní ẹgbẹ́ lẹ́jọ̀kọ́ iṣẹ́ obìnrin wàhálà ni máa ń dálẹ̀ táwọn ọkùnrin bá gbàgbọ́ yẹ ẹ̀sìn wa tá a sì ṣiṣẹ́ bí iṣẹ́ táwọn tọ́jú àwọn ìyàwó wa èmi ò rò pé obìnrin kan bẹ tí wọ́n máa náwó fún un lé tí ó wà ní òun fẹ́ máa gbàrú kàkì ta ló fẹ́ gbàrú nu yín ẹjọ́ fẹ́ gbàrú kọ́kọ́ sí pépà kọ́ fi ránṣẹ́ sí wa fún òun fẹ́ gbàrú tọkọ rẹ̀ sì rẹ́ẹ̀dì láti ṣe kíni láti máa fún un lówó opó tọkọ rẹ̀ ti kú wọ́n ní kò burú tọkọ kọ́ ṣiṣẹ́ tí ọ̀bá lẹ́ni tí ó sànú ẹnu àwọn ẹbí ẹ̀ dífọ́sí tọkọ kọ́ lẹ̀ wọ́n ní kò ṣiṣẹ́ tí ọ̀bá lẹ́ni tí ó gbà lẹ̀ torí tóbìnrin bá ti di pé bí ń pa bí ọ̀bá ti tọrọ bára yóò máa ṣàgbèrè àbí kí arọ́ máa ṣe kíni kárọ́ máa ní ọ̀kan ṣe ni mẹ́tẹ̀ẹ̀ta yẹn tọ bọ́dọ̀ bá ti wá rí báyẹn ọ̀tọ̀rọ̀ owó lọ́dọ̀ bọ̀dá alágbájá lẹ́ni àfa alágbájá oníkan ràn ọ́ lọ́wọ́ wọ́n padà sọ fún ọ pé kí lọ́kọ̀ rẹ̀ ń ṣe ọkọ̀ òun ti wá ó ti kú ní àbọ̀kọ̀ òun ó ti kọ̀ òun lẹ̀ ni wọ́n wọkọ̀ mí fún àbí torí pé bùkátà yẹn kò sẹ́ni tó lè gbé àfikọ́ lọ́kọ̀ ṣé wàá rí àwọn yẹn náà wọ́n ṣiṣẹ́ di ìdàsùkò tí wọ́n fi rọ́kọ̀ míì tí ó tún máa ṣe kíni tí ó tún máa tọ́jú wọn ìpìlẹ̀ ní gómìnà òjò kò ń lé àwọn iṣẹ́ bí àgbẹ̀bí medicine kóbìnrin kọ́ máa gbẹ̀bí kọ́ máa lanu surgery àwọn nǹkan yẹn obìnrin náà ló lè ṣe àwọn ọ̀ràn yẹn ni káwọn obìnrin ó ṣe torí àwọn obìnrin wa tó àwọn iṣẹ́ mi ń bẹ tọ́jẹ́ pé ẹ̀sìn ó ṣe é lẹ́tọ̀ọ́ fáwọn obìnrin bí gómìnà ọmọ kọ́ yẹn lẹ́kọ̀ọ́ àbí káwọn obìnrin ọmọ káwọn obìnrin ẹgbẹ́ wọn lẹ́kọ̀ọ́ òun náà sá lọ ilé ẹ̀kọ́ kó tó kọ́ yẹn lẹ́kọ̀ọ́ tó bá ti lọ ilé ẹ̀kọ́ kó mọ kọ́ yẹn kí mọ̀ yẹn kọ́ mọ̀ jọba sí la ẹni ọmọ kọ́ wọn ní Kùránì tọ́ka àtàdísì àti sànàwíyà tó lóun ní lọ àmọ́ gómìnà ọmọ lóun gbálẹ̀ ojú títì gbálẹ̀ ìjọba láàárọ̀ kùtùkù aago 6 ó ti débẹ̀ gómìnà ọmọ ṣiṣẹ́ ní ọ̀dọ̀ àwọn ọkùnrin kọ́ ọmọ lọ́mọ́ra wọn gómìnà ọmọ lè po tíì fún ọkùnrin ọlọ́kùnrin ń ta ìyàwó rẹ̀ ní ọmọ lè po tíì fún yẹn ń ta ló àwọn iṣẹ́ burúkú nìyẹn ìyàwó rẹ̀ ní sẹ́kítírì alájì lágbájá ọba ń bẹ̀ báyìí pé ọ̀gá wà lókè wájú ìyàwó tiẹ̀ ni wọ́n máa sọ fún alájì pé ká máa bọ̀ àdáwò bẹ́ẹ̀ mọ́jọ́ bẹ́ẹ̀ mi o ìwọ náà sàmì rẹ̀ ìjọbìnrin lè ṣiṣẹ́ obìnrin lè ní machine lé kọ́ mọ́ ọ́nà machine àbí ó lè máa dáko lẹ́ǹkùlélé ó lè máa sin nǹkan ó lè máa sin ẹja ó lè máa sin ẹran àbí ó lè máa sin adìyẹ ó lè máa sin gbìn. iṣẹ́ obìnrin ó ní májẹ̀mú ni pé kò gbọ́dọ̀ jí ó ní ìkhtiláàtì pẹ̀lú àwọn ọkùnrin káwọn yẹn wá kanlẹ̀kùn hello tani bọ̀dá Sunday kí ló fẹ́ mo béèrè Umu Zainab kí ló ṣẹlẹ̀ mo fẹ́ ra ṣúgà àdánwò ni o torí tóbi ni wọ́n ti ń ta nǹkan àwọn èèyàn ti ní access sí wọ́n ti mọ̀ pé ìdí ń ta náà ìbẹ̀rẹ̀ làwọn gbà wọlé kátó wá gbóbìnrin wá ń kiri káàkiri àtẹ ń kiri àtẹ ká àbókù fóònù mẹ́ta lọ́wọ́ oye wọ́n wá ń káàkiri ọ̀dọ̀ àwọn mẹkáníìkì ọ̀dọ̀ àwọn rìwáyà wípé ẹ̀rọ àwọn da púpọ̀ obìnrin lé ọlọ́mọdé aládàáwò bẹ́ẹ̀ ìpìlẹ̀ ni pé kóbìnrin kọ́ wà nílé kọ́ mọ tọ́jú ilé kọ́ mọ tọ́jú ọkọ ṣe rí iṣẹ́ lẹ́ni ó ti dá wàhálà lẹ̀ ọ̀nà tó gbà dá wàhálà lẹ̀ alákọ̀ọ́kọ́ òun náà ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin ó ti rí i pé òun ti níṣẹ́ lọ́wọ́ tó o bá fún òun lóúnjẹ òun ò gbọ́dọ̀ sọ lẹ́nu mọ́ òun lówó tó wọ́n ṣe kí ni tó wọ́n ná kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé ọ̀pọ̀lọpọ̀ ọkọ ń jìyà lábẹ́ pé àwọn ìyàwó ń ṣiṣẹ́ ìyàwó kò lágo 6 àbọ̀ ó dé lágo 11 ṣé wàhálà ò ti dé bàfà yẹn ọwọ́ wà lóṣòdì ó ní yà wà lóṣòdì báyìí o ẹ bá ń gbé ọbẹ̀ yẹn kaná o ẹ wọnú físà ẹ rí ẹja kan tí mo dín àtàná wà lẹ́gbẹ̀ẹ́ kan bẹ́ẹ̀ ẹ mix ẹ̀ mọ́ra wọn ẹ fi yọ díẹ̀ sí i inna lillahi wa inna ilaihi ọkùnrin tí ń sèyẹn náà kò lè jọkùnrin tó wà lọ́wọ́ ẹ̀ yóò ní sọ gbádùn sá ìwọ wá dobìnrin òun di ọkùnrin òun náà mọ sáré bọ̀ bí ti ń sáré bọ̀ kóbìnrin ọmọ jálambaka yìí aláfíà rẹ̀ lè kalẹ̀ ọlọ́wọ́n dá wọn léèyàn tí ọmọ jálambaka yìí ẹ ká tọ́jú àwọn ìyàwó wa o iṣẹ́ obìnrin ẹ máa gbé wò gbéraga wò tí ó kàn wò pé
kí ni gbogbo tó bá wọn lòun lè ṣe náà òun níṣẹ́ náà òun ní I have my money. lẹ́yìn náà ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tó ń lọ bí iṣẹ́ wọ́n máa ń ní àwọn ọ̀daràn obìnrin kan tí wọ́n máa ń jòkó tì bí wọ́n ti ṣiṣẹ́ yẹn ó lè jẹ́ kìrìsìtẹ́nì ó lè jẹ́ mùsùlùmí alásàlátù ó lè jẹ́ àlùfídíà wọ́n mọ̀ wá exchange ìròrí ní tẹ́jọ́ tó ti dán mọ́rí kẹ́tọ́ kó lé tọ́ba darí padà yóò dé dàrú á ní òun ti fi lọ àwọn èèyàn wọ́n ní kò lọ bẹ́ẹ̀ ọlọ́mọṣà tún ẹnì kọ̀ọ̀kan wá ṣe o ọlọ́gbàrá ọlọ́run ọba ẹlẹ́ẹ̀kejì lọ́kàn ẹlẹ́ẹ̀kejìlá oyè òun náà ní kìyàbò tọ̀wé òun náà ní kọkùnrin kọ́mọ̀sí lọ́dọ̀ ìyàwó ẹ̀ ọkùnrin òsì ó wà l'Amẹ́ríkà ó wà ní Qatar ó wà ní Saudi Arabia ó wà lọ gbére nígbà wo lẹ́ẹ̀dẹ́ wọ́n ní àwọn tí mo gbà tí àwọn wálé ìgbéyàwó yẹn yóò ní wàhálà àbí kéèyàn bá dá wà lọ àwọn kan lọ gbáre aníjẹ́ ọlẹ́dẹ̀ oṣù mẹ́rin ọgbọ̀n ọjọ́ lọ́nà mẹ́rin ṣé ò sí à ń lè pé àwọn sójú ọ̀nà ọlọ́run àwọn táwa wà lẹ́kọ́ ọlọ́run ọmọ mójútó yìí ọlọ́run ní kó wà fúnṣọ́ kan wà lẹ́kùn ọlọ́run ní ẹ mójútó àwọn ìyàwó yìí ọ̀rọ̀ yẹn nìyẹn à ń lè jíṣẹ́ fáwọn èèyàn yẹn kì í sọ̀rọ̀ yẹn lérí ẹ̀ náfìlà ni torí tọ́ba lọ òní jìyà lérí ẹ̀ àmọ́ ó jìyà lérí táwọn ọmọ rẹ̀ àtìyàwó ẹ̀ àbí kẹ́nìkan mọ gbá Àbújá kẹ́nìkan mọ gbé kó kọ́dé pé ẹ̀kan lọ́dún lẹ́ẹ̀mọ́ ríra yín ẹ̀ máa jà àbí ìtọ́lọ́ ilé èkó tó lóun gbà tó wò dé tọ́ọ̀bá ti ń travel tọ́ọ̀bá mọ̀gbà tó máa dé ẹjọ́ sọ sárábìnrin yóò lè ṣe sùúrù lẹ́yìn ní sẹ̀ránù àbí bẹ́ẹ̀ sì kọ́ ẹ̀ dìfọ́sì ara yín kálukú wọn bá tiẹ̀ lọ kó wọn máa lé lọ́kọ̀ mi kí wọn náà kọ́ máa wá owó lọ tọ́ba padà rówó padà rí ìyàwó mi tọ́fẹ̀ àmọ́ kọ́ wá di ọmọ ọlọ́mọ mọ́lẹ̀ kọ́ wá dé wíwà tọ́ba padà wá dé náà oyè ìyàwó mi lọ padà wá fẹ́ padà wá fẹ́ wọn mọ́ wàhálà ńlá ni nídìí bẹ́ẹ̀ kọ́lọ̀ wọn láàánú ẹ̀kọ́ sànù wa ẹlẹ́ẹ̀kẹtàlá òun ni àwọn fámìlì ọkọ fámìlì ìyàwó àwọn náà máa dà nǹkan rú ọ̀pọ̀lọpọ̀ ìyàwó sì nígbà míì kò ní fẹ́ rí fámìlì ọkọ náà nígbà míì kò ní fẹ́ rí fámìlì ìyàwó especially bàbá àti ìyá bàbá ìyàwó rẹ ìyá ìyàwó rẹ àwọn ló lè bájọ́ kìíní àná o sọmọ wàhálà tó ṣe kán tó fún ọlọ́mọ tí wọ́n bá ti láwọn wọ́n bọ̀ wálé wọn ni o kò gbà wọ́n lálejò gbogbo tí pàdé bá kẹ́kọ̀ọ́ ṣe kíni o ṣe àmọ́ bàbá ìyàwó rẹ dé àti ìyá ìyàwó rẹ ó sọ fún ìyàwó rẹ pé èmi ò ní kankan o wọ́ lọ́mọ o ẹ̀yin jọ̀ọ́ táwọn jẹ́ náà bá dé tí ìwádìí ẹni tó ní ìmánì kí lóun náà ṣe wọn náà sọ fún pé èmi náà ń jáde ẹ bọ́ sí kìsìn nìkan dáná fún ìyá yín àti bàbá yín sọ́dọ̀ bẹ́ẹ̀ àpọ́nlé ìlara ń fẹ́ kásàpọ́nlé àwọn fámìlì wa lẹ́yìn náà àìbímọ àbí kápẹ́ bímọ àìbímọ yẹn challenge ni o tí máa ń ṣẹlẹ̀ nínú ìgbéyàwó solution náà ni ká máa ṣàdúrà àdúrà tá a níbi Zakari yá ṣe ká lọ lè kọ́ lẹ́yìn náà ká lọ ọ̀dọ̀ àwọn dókítọ̀ àwọn alágbo ká ṣe test bóyá àrùn ní ń di lọ́wọ́ ìtọ́kù lẹ́yìn méjèèjì yẹn àdúrà àti ìwòsàn kí ló kù lẹ́yìn méjèèjì yẹn sùúrù ló kù o wọ́n lọ lẹ́lẹ́bọ o wọ́n sì lọ ní ẹ̀sìn mi tọ́bajọ́ obìnrin ó ti yóò ṣe sùúrù tọ́bajọ́ ọkùnrin oyè wọ́n ní ó lè fẹ́ yàwó mi àbí tí wọ́n bá bímọ tágbádá bá ṣe kí ni tọ́ba wà tọ́bajọ́ pé arábìnrin yẹn òun kì í kan ṣe ọkùnrin nìkan ṣe wọ́n ní arábìnrin yẹn ó lè ṣe sùúrù wípé òun lòun kún ní choice kó òun bímọ òun sì nífẹ̀ẹ́ ọ̀dà òun ọ̀lọ́kọ̀ mi bọ́lá òun ṣe fẹ́ nìyẹn ìyàwó Aisha náà ṣàṣe kí ni òun náà ṣá bímọ ìyàwó ànábìsì ni wọ́n ló lè dúró wọ́n tó bá lóun ń lọ wọ́n ní kò lẹ́sẹ̀ o tí wọ́n ti wà confam pé arákùnrin yẹn kò lè ṣe kí ni kò lè bímọ àwọn wàhálà yẹn máa ń yọjú wọ́n wà ní arábìnrin yẹn kò lè ṣe sùúrù 20 years pé lólè rẹ̀ kò lè ṣe sùúrù èyàn má dín 25 ó lo 15 nílé ọkọ ọdún mélòó lókùn tó fi ọmọ ní bọ́ọ̀sì jẹ́ mọ́ tọ́bajọ́ ọkùnrin ni wọ́n ní kó wọ́n fẹ́ mi sàmì pọ̀ opportunity nìyẹn wọn tó bá jẹ́ pé obìnrin nìkan máa ń ṣe wọ́n ní kọ́kùnrin wọ́n fẹ́ mi àbí tó bá jẹ́ pé ọkùnrin nìkan ṣe ń kọ́ obìnrin ó ní choice ó lè dúró ó sì lè ṣe kí ni ó lè lọ torí ó ní àkíyà kó lọ́mọ láyé ó ní ìwọ kó bímọ lóyún ìgbà tí ara rẹ̀ bá lè ṣe kí ni tó bá lè produce ọmọ kété pé a máa ṣe fatiwa ọ̀ràn ìpè 20 years pé ló fi ṣe sùúrù òun sọ pé kọ́dún márùn-ún tó wọ́n fi wọ́n 50 years ẹlòmíì sì ń lọlé ọkọ mi tó padà bímọ lóòótọ́ tọ́ òun ó ní choice tọ́ níparí ọ̀rọ̀ mi òun náà ní kí ẹlẹ́ẹ̀kẹrìnlá òun náà ní kí ọkùnrin ó ya ọ̀bùn kọ́ńkì ọ̀bùn
wọ́n lé yẹn kọ́ǹkì nínú ọ̀bùn ìmọ̀ tó gbéyàwó. Ọlọ́run nífẹ̀ẹ́ àwọn tí wọ́n múra dáadáa, Ọlọ́run kórìíra àwọn tí wọ́n máa múra dọ̀tí. Ọlọ́run ní inna Allaha yuhibbu tawwabina wa yuhibbul mutatahhirin. Ọlọ́run nífẹ̀ẹ́ àwọn tí wọ́n máa mọ́ tónítóní. Àwọn tí èèmọ́ tónítóní kọ́ kí ni Ọlọ́run ṣe yẹn mafhumu mukhalafa. Ọlọ́run kórìíra. Ọlọ́run nìkan tó kórìíra rẹ̀ tọ́ba yóò bò ìyàwó rẹ̀ àbọ̀kọ̀rẹ́ náà kórìíra rẹ̀, àwọn àdúgbò kórìíra rẹ̀, ìwọ náà padà kórìíra rẹ̀ tí ọba kọ́ǹkì tán dáadáa. Lọ́la mọ́sá ìsọ́ni kọ̀ọ̀kan níbi aburú bẹ́ẹ̀ ká máa mọ́ tónítóní máa jẹ́ kí ìfẹ́ kọ́ máa ṣe kíni kọ́ máa wà láàrin ọkọ àti ìyàwó. Lẹ́yìn náà kéèyàn fẹ́ ẹni tó jù yàn lọ bóyá nínú age kò burú o, àmọ́ ńgbà míì tí ìyàwó bá jọkọ lọ ní máa fẹ́ yíwọ́ nígbà bá fàáfà yọkàn ní ìbá ṣe pé kádàrá ẹgbẹ́ àbúrò òun ni ọ́ sọmọ pé ọ̀rọ̀ yẹn ò lè gbọ́ kó sinmi mọ́ ó ti jẹ́ pé fẹ́ sáìsì rẹ kí tálíkà ó sì wá ọmọ tálíkà fẹ́ kìí ṣe èèwọ̀ ni o kọ́ fẹ́ ọmọ olówó o tó bá jẹ́ lẹ́sìn tó bẹ̀rù Ọlọ́run, àmọ́ tó bá kọ́ ọmọ olówó mẹ́wàá kalẹ̀ méjì ló gbádùn o, mẹ́jọ yòókù fìtínà ni o, nítorí pé òun náà jẹ̀bi o bí sínú láìpẹ́ rẹ̀ bọ̀ ọ́ yàtọ̀ sí bí wọ́n ṣe ń lò ó wọn ìmúná lọ ibi tó wà ó sì ní deep freezer tí máa hó tí ń ṣerúkú láì 24 hours ni tó èsì wà nù yàrá ẹ̀ ó sì wà yẹn ń sìn àwọn ọ́ndíṣẹ̀ lásán gan owó rẹ̀ ọdún kan tó bá pa kọ̀rá ọ̀sán ni ọ̀sán fẹ̀ náà ni ọwọ́ afẹ́ tá lọ́wọ́ kọ lísìtì fún ọ pé tó àwọn tó rà wá lọ́tọ̀jà ni wọ́n wá ń pè wọ́n ọmọ pé yóò rí bẹ́ẹ̀ nídìí bẹ́ẹ̀ ètò àlìkàfáà ó ṣe pàtàkì kéèyàn ó dúró ní ibi tí kókó sáìsì ẹ̀ kọ́mọ́ bá sáré àṣepàjọ́dé tọ́ba sáré òun náà ó yé ẹ padà wá túká náà ni torí dìmáàdì ọ̀pọ̀ ju tó ń rí lọ. tọ́ al-hulul jami'a al-mani'a àwọn àlùfáà wọn ní solution general solution márùn péré náà alákọ̀ọ́kọ́ ta shinatul bayt ilé wa ká gbìyànjú kárí pé à ń fi ìsọ Ọlọ́run ọba sọ látara ká máa ṣe náfìlà púpọ̀ ká máa ka Suratul Baqara àdẹ́bìnrin ilé tó bá tẹ ká Baqara ṣètánù ní wọ́bẹ̀ èyí tó bá sì wá ń ta kò ní wọ́bẹ̀ èyí tó bá wà nulẹ̀ yọ jáde kó mbẹ̀ torésù ti gbé àwọn ọmọ ìdìde pé kán lè da ìgbéyàwó rú lójoojúmọ́ sì ni máa ń gbé wọn dìde àṣetán Ìbílísì yóò fa àlùjànnú sílé ayé yóò ní ẹ lè da mọ́rẹ́jì rú ẹ lè da ìgbéyàwó rú ọmọ pé tó bá ti dàrú àyìnbó wàhálà ni wọ́n ṣe kí ni wọ́n máa rán wọ́n ní ká máa ṣe náfìlà ká máa ṣàdúrà ká sì máa ṣe Baqara àsìkáàdù sọfà àlùmọ̀sá ká máa kà nílé wa ẹlẹ́ẹ̀kejì gbogbo kan tó bá jẹ́ bí ẹ̀ṣẹ̀ ká mú jáde kó nínú ilé gbogbo àwọn kíṣẹ́ẹ̀tì burúkú àwọn fọ́tò oògùn tó ń fi kọ́lé èyí tí wọ́n rì mọ́lẹ̀ ká mú jáde kó nílé kílé wa kó lè bá jẹ́ ilé tí àwọn màláíkà ọmọ wọ̀ bẹ̀ tí àwọn ṣètán wọn kò ń bẹ̀ lẹ́yìn náà ká gbà pé ìgbéyàwó ìbádà ni ọkọ fẹ́ ṣe ìbádà lára ìyàwó fẹ́ ṣe ìbádà lára ọkọ ìnira tá a bá ń rí ń bẹ̀ ká máa fi tọrọ àlìjáná lọ́dọ̀ Ọlọ́run ọba àwọn tá a náwó gan tá a ń ṣe wàhálà tá a ń kówó lẹ́kọ̀ọ́ rọrùn wọn ò ní tí jẹ kan tán wọn tún máa béèrè mí owó kerosene owó gáàsì owó ooru owó ọbẹ̀ owó oúnjẹ owó aṣọ owó ọṣẹ tẹ́lẹ̀ mi fi fọṣọ lóṣù Ọlọ́run ọmọ yẹ o wọ́n máa ti ń gbà kan tẹ́ wọ́n ti máa tẹ́wọ́ mi wọ́n ti ń gbà kan tọ̀ àlìjáná lọ́wọ́ máa fi wá ó ní di oṣù ó sì ní kanra ó sì ní sọ̀rọ̀ kọ̀rọ̀ ìdáko o ti sọ mi sọ bá o ó sọ láti wà àlìjáná iṣẹ́ àlìjáná nìyà ó ànábì gbogbo ọkùnrin tí máa ń náwó wá yà tẹ̀síbù ha tí máa fi ń wo orí Ọlọ́run ọba ọyẹ káàní tí láwùjọ sọdà kọ gbogbo tó ń ná fún yàwó àtàwọn ọmọ ẹ yóò bá nínú sẹ́ẹ̀rì tí wọ́n ń wọ̀n fún jọ́lì kìámà nípò sàrà gbogbo owó iṣu owó gàrí owó lá owó ewédú owó pampasi owó dírọ́gì gbogbo ẹ̀ pátápátá kò sí ìtọ́lọ lásán o tábàdì gbà pé ń bẹ lákọọ́lẹ̀ fún wa àní tara àní kanra á máa ṣẹ̀tọ́ wa ìyàwó náà sì ní kó bẹ̀rù Ọlọ́run ẹlẹ́mi ogun ọ̀kadà ní ogun lọ àbí ọ̀kadà fa nínú òjò nínú òrùn ọkọ̀ ń dé báyìí yóò tún gbé wàhálà lẹ́nu gbogbo wàhálà tààrọ̀ yìí sì ń ṣe wàhálà torí wọn ẹja máa appreciate o fọkàn yín bá ra bàtà fún yín ẹ máa kí bí ìgbà tó ra mọ́tò fún yín
ẹ máa kó náwó àná jazakumullahu khairan barakallahu fikum ọlọ́run fẹ̀mí yín lẹ̀ yóò jẹ́ kẹ́gùn lẹ́mìí pẹ̀lú àlàáfíà ẹ wà láti bọ̀tẹ́ dáadáa gbogbo ìtọ́jú tà ń ṣe fún wa yìí ọlọ́run bá aláyọ̀ bá fàlẹ́ náà rọ́pò fún yín ẹ kú farada wa ẹ kú sùúrù tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ tó o bá ṣe bẹ́ẹ̀ yẹn sóbìnrin rẹ o tó o bá ti appreciate rí ọmọ wú bí gari kíni bí gari fọ yọmọ wá ṣe mí yọmọ tó ṣe dáadáa mí àwọn kan ní kíni kíni ṣe tẹ́lẹ̀ kò sẹ́ni kí ló ń gbìn ọmọ Èṣù ni mo sọ bẹ́ẹ̀ o ẹni tó sùn bá ti gùn lẹ́sìn ní ma sọ fáwọn ànábì ló ń padà àwọn kan nínú ná àwọn abèrè pé kí wọ́n gbé wọn wọná wọ́n ní yẹ fúnni làásìrà wọ́n ní kò sí tọkọ wọ́n sì fún wọn láyé ìjọ tó bá ṣe mistake kan wọ́n ní kò sí dáadáa fáwọn rí yọ ìyanu yọ sọ bẹ́ẹ̀ kò sí bó ṣe dèkọ́lẹ̀ yẹ bí o sars kò sí dáadáa kan tó ṣe fún rí létà àdàbà wa tẹnu yọ máa ní àfàsọ ìyàwó àbí ọ̀dàsọ kan fún yàwó ó fún un lọ ṣọ́ọ̀bù lẹ́yìn ó ṣọ́ọ̀bù kí ló dúkù anabi ni ọmọ anani ma ṣe kini anabi lọmọ anani ma ṣe ọlọmọ ṣe lọmọ náà tàwa náà ọlọgbàrọ ọlọ ẹ ma dúpẹ́ lẹ́yìn náà ẹ ma try kẹ ẹ ma respect ọkọ yìí lẹ́yìn náà àwọn ọkọ náà ká ma respect ìyàwó wa ó wà láàrin ta ìyàwó rẹ ò tètè jáde ẹ fẹ́ máa lọ lóní wọn ní jáde sí o wọn ní jáde o bí wọn ṣe máa ń ṣe nìyẹn o èmi ò ráyè gbogbo nọ́ọ̀sẹ̀sì báyìí ni wọ́n ń pariwo ní mọ́tò àwọn amẹ̀rẹ̀ pé ta ni pé wọ́n ní ìyàwó ẹ̀ dájọ́ wá ni ìyàwó ẹ̀ ló ń mú lẹ́sìn ló ń yẹ̀yẹ́ ẹni kò ní yẹ̀yẹ́ obìnrin àfẹnitọ́ ló máa fẹ́ yẹ̀yẹ́ o wọ́n mọ sàpọ́nlé ẹ̀ òun náà sì mọ sàpọ́nlé ìwọ náà lẹ́yìn náà àwọn àkútọ́ ìgẹ́rù mutakarrira àwọn mistake tó jẹ́ pé ẹ̀kọ́ kan ní máa ń ṣẹlẹ̀ sí i wọ́n ní máa kájú kó ń bẹ àtàgáfúlú àti àkútọ́ ìgẹ́rù mutakarrira àwọn mistake tó jẹ́ pé ẹ̀kọ́ kan ní máa wá wọ́n ní máa wò bẹ̀ oníkọ́ máa pa náà tó bá ti múná dé ní sì máa ń pa ọwọ́ wọlé lọ́kàn kọ̀ pa náà òun náà wọ́n wájú ta ó sì lọ́bẹ̀ ó ṣe kínní wọ́n pa á kété pé wọ́n wájú kó síwájú tá máa ní ha wọ́n fẹ́ bá tiẹ̀ jẹ́ ní o prepaid meter sẹ́yìn mọ́ iye tí wọ́n ṣe kínní gbogbo ará àdúgbò tó máa pariwo yẹ kàn oye wàhálà tó ṣe tó fi parẹ́ gan kò tó yìí tó tún ṣe lọ́wọ́ yẹn ebi kọ̀ọ̀kan lọ́bẹ̀ sùúrù kò ṣe kí ni kò sì fọwọ́ tẹ̀ kọ́ ọ̀dẹ̀ wọlé lọ wọ́n gbàgbé nìyẹn wọ́n náà lè tún yàrá rẹ̀ ṣe tọ́wádìí pé iṣẹ́ pọ̀ lọ́wọ́ ẹ̀ wọ́n náà ní dáná ọmọ rẹ̀ tó sunkún wọ́n náà mú mọ́ọ̀pù yàrá ẹ̀ náà ṣé èèwọ̀ ni àdébí mo bá wọn ìyàwó rẹ̀ ṣiṣẹ́ súnà yẹn nìyẹn ní mo bá wọn ṣiṣẹ́ lé tásìkò sọ̀lá àbátọ́jọ́ jáde yóò lè kírun àwọn ìyàwó ànábì wọn sọ bẹ́ẹ̀ wọn lànàbì wọn bá wọn ṣiṣẹ́ lé nídọ̀ka ànábì ní gbogbo ìyàwó mi ẹni kankan ní ọgbọ̀n ìdáná láàárọ̀ yìí ànábì sì bọ́ sáàrò ó sì yan búrẹ́dì ó fi òróró sí ó gbé lọ yàrá alákọ̀ọ́kọ́ ó tún yan búrẹ́dì ó tún padà sí díàrò ó tún yan búrẹ́dì ó tún fi òróró lé ó tún gbé lọ yàrá ẹlẹ́kejì títí tó fi dé àwọn mẹ́sàn-án ṣé ìwọ yan búrẹ́dì nínú ófùn ọkàn jáde ṣòkòtò ànábì nìkan ṣòkòtò ànábì lọ́wọ́ ó sì dárò gba ànábì sí àmọ́ lọ́wọ́ bá ànábì sí máa ran àwọn obìnrin lọ́wọ́ sallallahu alayhi wa sallam tó ẹnu wọn bá ta wí náà ọlọmọsàjọ sànfàní fẹmi tí mo sọ ọlọjọ sànfàní fáwọn tá a gbọ́ ìdílé aláyọ̀ òun náà ní ìdílé wa pẹ̀lú yọ̀ǹda tọlọ́hun ọlọmọdé àrí wàhálà mọdé àrí fìtínà o àṣetáàní mọdé ọdẹrù wa nù abẹlẹ ọkọ àtìyàwó ọlọmọdé àrí wa rú o àwọn tó fẹ́ mari ọlọmọ afọ níyàwó dáadáa àwọn tó fẹ́ lọ́kọ ọlọmọ afọ lọ́kọ rẹ̀ àwọn ọmọ wa kọlọ ń sọ wọn lọmọ lórí rẹ̀ subhanakallahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wassalamu alaykum. فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله واللاتي تخافون نشوزهن فعظوهن واهجروهن في المضاجع واضربوهن فإن أطعنكم فلا تبغوا عليهن سبيلا إن الله كان عليا كبيرا